àbáwá gba gbogbo rẹ. Orúkọ Jésù lẹ́mísà. Ọlọ́run tó ní gbogbo ògo, àwa náà tún lè níwájú rẹ o. Àwa dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. Àwa dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ fún ìjẹ́rìí agbára nínú ayé wa ní gbogbo ọ̀sẹ̀ tó lọ. Èyí tí wọ́n tún ti darapọ̀ mọ́ wa láti tún jẹ́rìí agbára rẹ láti ṣe tẹ́ni kọ̀ọ̀kan wa ní rere jù tọ̀sẹ̀ tó lọ láti mú káyọ̀ kó tó kún fún ẹ̀rire tí ọ̀lẹ́ ẹgbẹ́ bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ rà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ògo, Ọlọ́run yẹn Jésù, ìwọ tí gbogbo agbára yàtọ̀ bẹ ní kàwọ́ rẹ agbẹ́yẹgà aṣọ pé ṣe mẹ́ta fún ìgbà ọgbẹ́ àti ìyẹn atóbijọ́ fún gbogbo orin àjò ṣiṣẹ́ tó lọ adúgbà mọ́ lórí o fún gbogbo orin tẹ́ ìṣẹ́nu àìwá fún gbogbo tẹ́ ìgbà gbogbo àìwá ìtẹ́yìn tá a bá jẹ́ mú aṣírò gan tẹ́ mú aṣírò rẹ o aṣọ pé ṣe ìgbà ọgbẹ́ àti ìyẹn èyí fọ́ọ̀sẹ̀ tuntun mẹ́ta tuntun mú abẹ́rẹ́ tẹ́ ti tẹ̀síwájú pẹ̀lú àpẹẹrẹ agbára àti àṣẹ yẹn àìní fún dàpọ̀ mímọ́ tẹ́ tuntun darapọ̀ mọ́ wa fún jẹ́ agbára tẹ́ tuntun sọ agbára kan nígbà láti mọ jẹ́ agbára ní àìní ìkọ̀kan wa àìní ẹ̀tàwátàwá bí àtẹnudọ́ ń gbọ́ àti wọ́n wà aṣọ orúkọ ṣe òkò ní forúkọ rẹ bàbá àìmẹ́ta lọ́kọ́ àìní fún ìrìnàjò ṣe ìjẹ́ tó ṣe ní ìrìnàjò ògo fún wa ìjẹ́ tó dàpọ̀ láti bùkún wa lọ́pọ̀lọpọ̀ ìjẹ́ pé gbogbo ìrìnàjò àtò orí ògo lò àtò ṣe rere nínú àníjú gbogbo àwọn ṣètò ògo sọ ìjọba ẹ̀yìn ó tún jẹ́ agbára rẹ nínú ayé jẹ́ náà wa ju bẹ́ẹ̀ jẹ́ agbára ní gbogbo àtọ́lọ ògo ní forúkọ rẹ bàbá mẹ̀mí mọ́ àìfọ́ gbogbo lẹ̀ kọ́ rẹ fún gbogbo àwọn ọ̀run ṣeré àti ògo bàbá ìjẹ́ tó ṣe fẹ́ nìkọ̀kọ̀ wa ní òtútù àti wa lọ ògo yẹn láti forúkọ rẹ bàbá mọ́ mẹ̀mí mọ́ ẹgbà ọpẹ́ olú ẹgbà títí àwọn èèyàn mọ̀ gbé yàmọ̀ fún pàtàkì agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. A kà nínú ìwé orí Dávídì orí 67 ẹsẹ̀ ìkarùn àti ìkeje ẹ má bínú èmi ọmọ Yorùbá 67 yẹn ẹ má bínú ẹ pàwọ̀ lọ sí sukùn títí wa orí Dávídì 67 ẹsẹ̀ 5 àti 7 rẹ̀ ọkà báyìí. Ẹ wá jẹ́ kí àwọn ènìyàn kí ó yìn ọ́ Ọlọ́run, jẹ́ kí gbogbo ènìyàn kí ó yìn ọ́, nígbà náà ni ilẹ̀ yóò tó máa mú ìbísí rẹ̀ wá. Ọlọ́run wa fúnra rẹ̀ yóò bùsí fún wa. Ọlọ́run yóò bùsí fún wa àti gbogbo òpin ayé yóò sì mọ bẹ̀rù rẹ̀. Orí ọ̀rọ̀ wa fún ìrìnàjò ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀. Ìwọ ilẹ̀ gbọ́rọ̀ àṣẹ lẹ́nu mi, bẹ̀rẹ̀ sí ní mú ibi ayọ̀ ìbísí ayọ̀ tó lógo ńlá wá fún mi. Dandan ni nítorí mo wọnú 2025 mo bẹ̀rẹ̀ sí ní rógòlò ní orúkọ Olúwa. Ìwọ ilẹ̀ gbọ́rọ̀ àṣẹ lẹ́nu mi, bẹ̀rẹ̀ sí ní mú ìbísí ayọ̀ tó lógo ńlá wá fún mi. Dandan ni nítorí mo wọnú 2025 mo bẹ̀rẹ̀ sí ní rógòlò ní orúkọ Olúwa wa. Ṣé ìwọ náà ti bẹ̀rẹ̀ sí ní rógòlò ní orúkọ Olúwa wa nínú 2025 èyí tí a wà yìí? Tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ pé kí ni ọlẹ́tọ̀ láti pàṣẹ fún ilẹ̀ láti mú ìbísí ayọ̀ wá fún ọ nítorí wípé kí ni ìwọ tó bẹ̀rẹ̀ sí ní tó wọnú 2025 láti mọ rògbòrò agbára Ọlọ́run ni àṣẹ Ọlọ́run ni oore ọ̀fẹ́ àti àánú àti ìrànlọ́wọ́ Ọlọ́run ni àtìlẹ́yìn Ọlọ́run sì ní pẹ̀lú nígbà tó bá jẹ́ àtìlẹ́yìn Ọlọ́run tó jẹ́ pé agbára Ọlọ́run ni ẹgbẹ́ agbára ti wà fún ọ láì jẹ́ pé kí ni kó béèrè fún ẹ̀tọ́ rẹ lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tí ẹ̀tọ́ rẹ bá wà lọ́wọ́ rẹ̀. Agbára ti wà àti fẹ́ agbára fún ọ láti béèrè fún gbogbo tí ń ṣe ẹ̀tọ́ rẹ lọ́wọ́ gbogbo ohunkóhun tí Ọlọ́run kiri tọ́lọ́run dá. So lórí ilẹ̀ alààyè tí èmi àti ẹ̀ tá à ń rìn dandan ni fún ẹnìkọ̀ọ̀kan wa láti mọ̀ ṣe rere. Dandan ni kílẹ̀ kọ́bẹ̀sì mú ìbísí ayọ̀ ìtólógo tó ga jù tó tóbi jù tó nílá jùlọ wá fún èmi àti ẹ láti mọ̀ pọ̀ sí ní ìṣerere, láti mọ̀ pọ̀ sí ní ìṣerógo, láti mọ̀ pọ̀ sí ní ọlá àti ìbùkún àti gbogbo tí ń ṣe àṣeyọrí òrèrè ayọ̀ gbogbo èyíkéyìí tó jẹ́ pé kí ni àní ẹnikẹ́ni oríṣiríṣi nínú ọ̀rọ̀ wa, àní ògo tẹ́nikẹ́ni orílò nínú ọ̀rọ̀ wa, àní àṣù tẹ́nikẹ́ni òṣèré nínú ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa, àní oríire tẹ́nikẹ́ni òṣèré nínú ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. So fún jíjì dídé pẹ̀lú ayọ̀ pẹ̀lú agbára pẹ̀lú ìgboyà nínú Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run dá láre láti wọnú 2025 láti mọ ṣe rere, gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run dá láre láti wọnú 2025 láti mọ rógòlò
bá ilẹ̀ sọ̀rọ̀ pàṣẹ fún àti gbogbo tí ń ṣiṣẹ́ wọ̀ rẹ̀ pé kí ni ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí bíwọ́ ilẹ̀ bẹ̀rẹ̀ sí mú ìbísí ayọ̀ ìtólógo ńlá wá fún mi àṣẹ ni kì í ṣe àbá ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọgbọ́n tó sọ ó ní jẹ́ kí àwọn ènìyàn kí ó yìn ọ́ Ọlọ́run jẹ́ kí gbogbo ènìyàn kí ó yìn ọ́. So kí ni tí Ọlọ́run fẹ́ kó yí èmi àti ẹ ìyẹn ni pé ilẹ̀ tí ọmọ mú ìbísí ayọ̀ wá fún èmi ẹ ìtọ́lógo tó tóbi tó nílá ni fún ọ ni kìí ṣe fún ìfẹ́ títa ara rẹ kìí ṣe fún ìfẹ́ tí ènìyàn kìí ṣe fún títa ayé ṣùgbọ́n fún ògo àti ohun ọlọ́wà yẹn yẹn pé nígbà tí ìbísí ẹ bá jáde o gbọ́dọ̀ jẹ́ kó yí ọ dáadáa o gbọ́dọ̀ mọ̀ dájúdájú pé o sì gbọ́dọ̀ mọ̀ gbégbèsè dáadáa dandan lórí wípé kí ni kí àwọn èèyàn mìíràn kí wọ́n lè yin Ọlọ́run lógo kí wọ́n lè gbé Ọlọ́run ga lọ́nà tọ́gbàtọ̀ àìtọ́gbàyẹ nípasẹ̀ tirẹ̀ wípé kí ni Ọlọ́run ṣe ọ lógo òun ni wípé kí ni gbogbo tí Ọlọ́run ṣe fún ọ nípa mímú ọ dàgbà mímú ọ tẹ̀síwájú mímú ọ ṣe rere mímú ọ rí ògolo yẹn kìí ṣe láti mọ̀ fi bùgà sí àwọn kan àbí láti mọ̀ gbèsè àwọn kan ṣùgbọ́n láti mọ̀ fi mú ayọ̀ kúnná ayé àwọn mìíràn láti mọ̀ fi títóbi òun Ọlọ́run àlàyé àti wà láàyè òun Ọlọ́run àyè pé lẹ́yìn òun náà sì tún ni Ọlọ́run kò sí alágbára kankan mọ́ ẹni tó ń sọ ohun tí kò sí dohun tó wà ohun tí kò sí rí dohun tó sí rí ẹni tó ń sọ ohun tí ó ti di àṣẹ ti di àṣeyọrí àti ohun lẹni tó ṣe kíni tó mú ohun tó dára jáde nínú kòkò dúdú ibi tí àti gbogbo ẹsọ gbèsò kò ṣeé ṣe láti rí ohun tó dára níbẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe nínú ayé Jésù Kristi ìjà sọ pé kíni àṣẹ oríire kan lè ti Jerusalem jáde wá. So èmi àti ẹ bọ́lá ṣe ṣe ẹnìkankan wa lógo láti jẹ ìdáwọ̀ yẹn mọ̀ sọ pé ṣé oríire kan lè jáde nínú ìdílé wa nínú ilé wa àbí dáyé wa ìjà wa ti wà lára àwọn tó lè ṣe oríire nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ènìyàn sọ pé kíni láyé kò síbi tí ó lè gbégbà kò lè ṣe kíni kò lè níláárí nítorí pé àwọn ti parí iṣẹ́ yẹn ṣùgbọ́n Ọlọ́run ti dé fún ìrànlọ́wọ́ rẹ Ọlọ́run ti dé fún ìrànlọ́wọ́ mi Ọlọ́run ti dé fún àtìlẹ́yìn rẹ ó dé fún àtìlẹ́yìn mi láti mọ mú mi ṣe rere láti mọ mú ọ ṣe rere láti mọ mú mi rúgùn láti mọ mú ọ rúgùn lò ní gbogbo ọ̀nà ó wá sọ pé eléyìí fún ògo àti ìyìn lógo ọwọ́ Ọlọ́run ni kìí ṣe fún ògo ènìyàn àbí fún ògo ara rẹ kìí ṣe fún ògo ènìyàn kìí ṣe fún ògo èmi gẹ́gẹ́ ti kára mi pẹ̀lú so gbogbo kan tí ọba ń ṣe bó ṣe ń pù sí fún ọ tó sì mú ọ ṣe rere ni o gbọ́dọ̀ mọ̀ wípé kíni gbogbo ògo àti ìyìn ó gbọ́dọ̀ padà sí ọ̀dọ̀ Ọlọ́run ìyẹn nìkan kọ́ ó rí pé nígbà tó bá ń ṣe léyìí kí ni tí ọmọ ṣẹlẹ̀ ó ní nígbà náà ní ilẹ̀ yóò tó mọ mú ìbísí rẹ̀ wá Ọlọ́run wá fúnra rẹ̀ yóò sì bùsí fún wa ìyẹn pé nígbà tó bá ń ṣe gbogbo fún ògo Ọlọ́run tí gbogbo ohun ìtẹ̀síwájú rere ìtọ́ba ayé rẹ tọ́ba ayé mi fún gbogbo àṣẹ rere ayọ̀ tọ́ba ayé mi tọ́ba ayé rẹ nígbà tó bá di wípé mo bá ń dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run tí mo sì ń jẹ́ kí àwọn mìíràn náà kí wọ́n mọ kún fún ayọ̀ àtúntò láti mọ dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run kí lóhun tí ọmọ ṣẹlẹ̀ ìgbà yìí ni gbogbo ọ̀rọ̀ àṣẹ èyí tí mo bá ilẹ̀ sọ èyí tó bá ilẹ̀ sọ yóò tún mọ wá sí ìmúṣẹ fún kálukú yẹn pé túláàsì àti tipa ti kúkú ni ilẹ̀ yóò mọ mú ìbísí ayọ̀ wá fún ẹnì kọ̀ọ̀kan wa nítorí wípé kí ni àṣẹ àtagbára Ọlọ́run ni nítorí pé kí ni ilẹ̀ Ọlọ́run ló dá ó sì fi wá jọba ní orí rẹ̀ ṣùgbọ́n láti jẹ́ pé ọba ṣe gbogbo lọ́nà tó bá fi ògo àti ìfọlọ́run bọ́lọ̀ ṣe mú ọ ṣe rere bọ́lọ̀ ṣe mú mi ṣe rere tọ́lọ̀ ti mú ọ tó mú ọ lóò rógolo tó sì mú mi rógolo tó wá jẹ́ wípé kí ni fún ìfẹ́ dára àbí fún ìfẹ́ tí ènìyàn àbí fún ìtẹ́ni dára mi lọ́rùn ni mò ń ṣe á rí wípé kí ni kò sí ọ̀rọ̀ tàbí ṣùgbọ́n eléyìí kì í sọ̀rọ̀ èpè ilẹ̀ kò lè mú ìbísí ayọ̀ tó tóbi ńlá tó sì lógo wa nítorí wípé kí ni Ọlọ́run ni ó fi agbára fún ilẹ̀ láti mọ mú ìbísí ayọ̀ wa Ọlọ́run tí ó sì fi agbára fún ilẹ̀ láti mọ mú ìbísí ayọ̀ àti ire wá fún ọkọ̀ láti jẹ́ kí ògo kó jẹ́ tirẹ̀ ọkọ̀ láti jẹ́ kí àwọn mìíràn kún olè lẹ́yà tuntun láti mọ ìyìn lógo a rí wípé Ọlọ́run lè fààyè gba ilẹ̀ láti mú ìbísí ayọ̀ wa lójú kan sọ wípé kí ni lẹ́yìn ìgbà tí àwọn ènìyàn bá yìn Ọlọ́run tí wọ́n gbórúkọ Ọlọ́run ga ilẹ̀ yóò bẹ̀rẹ̀ sí mú ìbísí ayọ̀ wa Ọlọ́run wá fúnra rẹ̀ kankan wá bẹ̀rẹ̀ sí bùsí ayé rẹ̀ Ọlọ́run fúnra rẹ̀ kankan yóò bẹ̀rẹ̀ sí ní bùsí ayé mi ìgbà yìí ni ọ̀rọ̀ Olúwa yóò tó wá sí ìmúṣẹ nínú ayé ẹnì kọ̀ọ̀kan ìtọ́sọ pé ìbùkún Ọlọ́run ní múra láì fi lálẹ́ àkùn
mo sì mọ̀ tẹnumọ́ kí nínú gbogbo gbà kì í ṣe ìmẹ̀rẹ́sà àti ìlàkàkà ẹnì kọ̀ọ̀kan wa lọ́sọ̀ ẹnì kọ̀ọ̀kan wa dẹni tí a dà lónìí bí kò ṣe pé kí ni agbára Ọlọ́run àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run àti títóbi Ọlọ́run fún ògo àti ìlógo rẹ̀. So fún ìdí èyí àti èmi àti ẹnì kọ̀ọ̀kan wa bí Ọlọ́run ṣe fi agbára fún wa láti mọ ṣe rere láti mọ rógòrò bá sì dáṣẹ́ mọ 2025 yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọsọ wa ní 2024 gbọ́ ìjẹ́kárí wípé kí ni gbogbogbò àti oúnjẹ ti Ọlọ́run kì í ṣe pé àyìn Ọlọ́run lógo nìkan ká tún jẹ́ kí àyè kọ́ gba àwọn mìíràn láti kún fún ayọ̀ àti dídùn láti mọ ìyìn ológo nípasẹ̀ wa. Yẹn pé èmi mo gbọ́dọ̀ fi àyè gba àwọn mìíràn láti mú kí ayọ̀ wọn kó kún láti ìyìn Ọlọ́run lógo. Ìwọ náà ibi yòówù kó wù kó wà àwùjọ yòówù kó wù kó lè wà gbogbo tó lè mọ mú ayọ̀ àwọn ènìyàn kù láti mọ ìyìn ológo òun lọ gbọ́dọ̀ sí kiri lọ gbọ́dọ̀ mọ ṣe nígbà gbogbo ọgbọ́dọ̀ jẹ́ni tó mú àwọn mìíràn kùn sí Ọlọ́run. Èyí sọ́tà àwọn ọlọ́tẹ̀ èyí sọ́tà àwọn kàní àwọn ẹni bí àwọn yẹn kò sí tó lè ṣe gbogbo gbà wọ́n mọ̀ bínú wọ́n mọ̀ kára náà nítorí pé kí ni inú tí wọ́n kì í dùn sí ire ọ̀rọ̀ wọn ò sí nídìí àti kọ́ bẹ́ẹ̀ asọ̀rọ̀ wọn nídìí àti kọ́ bẹ́ẹ̀ asọ̀rọ̀ nítorí pé a ti fi tirẹ̀ múlẹ̀ wípé kí ni bí inú rẹ̀ kò sí dùn sí ire bẹ́ẹ̀ náà ni kiri kó sí kí ni kò jìnnà sí gbogbo ọ̀nà èyí sì ti rí bẹ́ẹ̀. Ó ní Ọlọ́run yóò bùsí fún wa àti gbogbo òpin ayé yóò sì mọ bẹ̀rù rẹ̀ ìtọ́túmọ̀ sí wípé kí ni tí ọba lè ṣe bọ́lọ̀ sí ń bùsí fún ọ yẹn tó ń bùsí fún mi tó mọ ṣeré tó mọ rúgbòrò ni tó ń lè ṣe láti mọ mú kí gbogbo ọmọ jẹ́ tọ́lọ́run tí wọ́n gbẹ́gbẹ́ fúnra ọ̀dà gbogbo àti ọ̀nà ọ̀wọ́n á tún ṣàgbó pàtàgbára rẹ láti mọ mú kí àwọn mẹ́rin kún tó mọ láti dáṣe yìí lọ́run lógo. Ohun tí ó gbẹ̀rẹ̀ ni wípé kí ni Ọlọ́run fún ara rẹ̀ yóò tún mọ bùsí fún wa gbogbo ènìyàn yóò sì mọ bẹ̀rù ìtọ́túmọ̀ sí wípé kò sí ẹnikẹ́ni tó lè fọwọ́ kàn tó lè dọ́dún tó lè dí mi tó lè dá mi dúró tó lè ṣe ní Ọlọ́run àbí nira kan fún mi mọ́ nítorí pé kí ni Ọlọ́run ló ní gbogbogbò àti lórí ayé mi lórí ayé rẹ lórí ayé nìkankan àti lórí ohun tó ní tẹ́lẹ̀ kankan wá ní níwọ̀n bàtà ti fẹ́ sílẹ̀ láti mú kí gbogbogbò àti kọ́mọ jẹ́ tirẹ̀ gbogbo aládùn àpè orúkọ ti Jésù Kristi àti èmi àti ẹ̀yin ní gbogbo rẹ̀ àjọ ìwà àbí látàkókò ìlọ agbára àti okun láti mọ ṣun gbogbo tí ògo yóò sì mọ jẹ́ tọ́lọ́run nínú ayé ètò àti nínú ayé gbogbo àwọn ènìyàn tí àwọn yóò sì mọ kún fún ẹ láti mọ yẹn lógo Ọlọ́run ṣòdo àrẹ̀fẹ́ nìkankan wa bẹ́ẹ̀ ni orí kò ṣe é padà ní orúkọ ti Jésù Kristi ẹ̀rírí ayọ̀ wa yóò sì mọ pọ̀ sí lójoojúmọ́ Ọlọ́run fúnra yóò sì mọ bùsí fún wa yóò sì mọ bùkún wa yóò sì mọ gbé wa yóò sì mọ gbé wa ilẹ̀ ó ti gbọ́dọ̀ wa ó ti bẹ̀rẹ̀ sí mọ́ àtúkọ̀ ẹ̀jáde wa fún wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ̀ èyí tí ọ̀tún fi ṣe mí ní ọ̀tún èyí tí ọ̀tún gbé sínú ayé mi ní ọ̀tún láti mú kí rẹ̀ kọmọ mú àsùnkọ ayọ̀ rẹ̀ wá fún mi ní gbogbo ọ̀nà tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn olùgbà ọ̀fẹ́ àti ilé àdúrà pẹ̀lẹ́ rà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi mo dá gbogbo nǹkan padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé ṣe mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé ṣe fún agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ̀ èyí tí ọ̀tún mo gbọ́ ní òwúrọ̀ èyí tí ọ̀tún gbèsè ẹ̀mí tó tún sọ mi dára gba ìjẹ́ pé ilẹ̀ pẹ̀lú gbogbo agbára tó fi jọ àní ọbẹ̀rẹ̀ sí mú òbí sí ayọ̀ àti àsùnkọ̀ ìjáde wá fún mi sẹ́ àì láti mọ mi gbòòrò fún rere nínú àṣẹ àtàgbára rẹ̀ láti mọ gbòòrò mú mi gbòòrò nínú àṣẹ orí àdúnnù òṣèré nínú olóògùn ògo ní forúkọ rẹ̀ bàbá ọbẹ̀ mi má àtúnyọ gba ọgbẹ́ àti ẹ̀mí ẹlẹ́rìí bàbá gba ọgbẹ́ àti ẹ̀mí olóògùn mo sọ wípé ṣe mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ mo dá gbogbo padà sọ́dọ̀ mo sọ pé ògo ìyẹn láti pẹ̀lú forúkọ rẹ̀ títí àyè ìgbé wọ̀nyí mọ̀ gbórúkọ ga àìfọ́ rẹ̀ àyè wọ̀nyí bàbá tí wọ́n ṣe náà yẹ mi ò ṣí ọba àwọn ọba olùwàgbà ọpẹ́ olùwàgbà ọpẹ́ ògo ní forúkọ rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ògo àti ìyìn ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ ìwọ Ọlọ́run ayérayé fún ìjẹ́rìí títóbi agbára rẹ nínú ayé mi nípasẹ̀ ọ̀rọ̀ rẹ ìjọ pé ìtẹ̀síwájú rere ó tún wá dé bá mi nínú ṣíṣe rere ìtẹ̀síwájú rere ó tún dé bá mi nínú onírògbò mi lò tí gbogbo tó fi ń jọ́ lọ́rùn ìtòpọ̀ tó túmọ̀ sí pé láyé àti ládàá èmi kì yóò wálẹ̀ mọ́ bí kò sí pé èmi ọmọ gàtí lójoojúmọ́ nítorí pé ilẹ̀ pẹ̀lú agbára rẹ ọbẹ̀ sì mú àsùnkọ̀ ìjáde wá fún mi gba ọpẹ́ àti ẹ̀mí àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi. Gbogbo ògo àti ìyìn ni mo dá padà sọ́dọ̀ rẹ̀, mo sọ wípé o ṣé. Gbogbo ìyìn àti ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ̀, mo sọ wípé o ṣé. Èyí fún agbára, èyí fún títóbi àti àṣẹ rẹ̀, àyè fún àtìlẹ́yìn tó lógun tó ga tí wọ́n tún fi fún mi ṣe, àyè fún ìrànlọ́wọ́ tó ga tí wọ́n tún fún mi, àyè láti mọ nítẹ̀síwájú tó ga tó tóbi jùlọ nínú ṣíṣe rere, láti mọ nítẹ̀síwájú tó ga tó lógun tó tóbi jùlọ, àyè nínú ṣíṣe rògbòn lọ, àyè láti mọ gbìnlẹ̀ sí nínú rere, láti mọ lẹ́kẹ̀sà ìtẹ́gbẹ́ ìdókò lè wálé mọ̀ lálẹ́, ìtẹ́gbẹ́ ilẹ̀ àyè ọ̀bẹ̀rẹ̀ sí mú ìbísí àyè tó lógun tó ga jùlọ tó àṣùkò àwùjọ fún mi tí wọ́n agbá tó fi jọ lọ́rùn. Ògo ní forúkọ rẹ̀ bàbá, mo sọ wípé o ṣé. Ògo ní forúkọ rẹ̀ bàbá, mo sọ wípé o ṣé. Ògo ní forúkọ ẹ̀mí, mo sọ wípé o ṣé. Mẹ́tàdínlọ́kan mo dá gbogbo ògo àti ìpadà sórí, mo sọ wípé o ṣé. Ní gbogbo ọ̀dọ̀ mo sọ wípé o ṣé. Àní gbogbo ọmọdé yìí ní forúkọ rẹ̀. Ní gbogbo ọ̀dọ̀ mo sọ wípé o ṣé. Ní gbogbo ọmọdé yìí ní forúkọ rẹ̀. O ṣé ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ẹlẹ́dùn àgbẹ̀ ìbàbà gba ọpẹ́, olúwa gba ẹ̀yìn, olúwa gba ọpẹ́, olúwa gba títí ìgbẹ́ ọmọ yìí mọ gbórúkọ ayé tó bá àdúrà ìjọ ẹ̀fẹ́ ìjọba ayé rẹ̀. Àgbà àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀, nítorí pé láti ilé wa ìwọ ni agbára mi débi tí mo dé. Bẹ́ẹ̀ ni ìwọ tún máa jẹ́ agbára mi, o tún máa sọ agbára mi dọ̀tun, tún máa agbára mi pọ̀ sí láti mọ tẹ̀síwájú nínú ṣíṣe rere. Ìjọ pé Júdà tẹ̀yìn wá lọ, èmi bẹ̀rẹ̀ sí ní fọ́ nínú ògo, mo bẹ̀rẹ̀ sí ní ṣe rere, mo bẹ̀rẹ̀ sí ní pọ̀ ní òrèrè. Bàbá gba ọgbà tèmi, àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Mo yìn Ọlọ́run ayérayé, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀, nítorí pé àyè láti ilẹ̀ wa ìwọ ní agbára àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ mi, àyè láti mọ ṣe rere, láti mọ pọ̀lú ṣe rere, láti mọ pọ̀lú ògo, àyè láti mọ tàbí ògo inú àṣírí gbogbo. Olúwa ọmọ ṣe ògo ní forúkọ rẹ̀, ayé ọmọ ṣe ògo ní forúkọ rẹ̀, àtúnṣe ọmọ ṣe ògo ní forúkọ rẹ̀. Ní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ̀ ga, àyè gbogbo ọmọ sọ wípé ṣe, nítorí pé àyè ti bu agbára tó fi jọ́ lọ́rùn rẹ̀, àní èmi tó tẹ̀síwájú tí mo ṣe rere àti wọn lọ, àní gbogbo agbára tó fi jọ́ lọ́rùn, àní ibi tó ń tẹ̀yẹ, ibi tó ń gbòòrò sí nínú ńlá ṣe nípa ìgbà nípa tẹ̀síwájú náà, ìpa gbòòrò sí àti wọn lọ. Ògo ìyàn láti pẹ́ ní forúkọ rẹ̀, ọpẹ́ yàtọ̀ fún atóbìṣẹ́ bàbá ọmọ ṣe o, nítorí pé àní àyè tó gbàgbé láti mọ̀ ṣe ní bẹ́ẹ̀ ni gbogbo ilẹ̀ kórè ẹ̀rọ bá o tún ṣí fún ìjàpá àti wọn lọ, tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn. Olúwa o ṣé, ológo jùlọ o ṣé, olùrọ̀fẹ́ o ṣé, bàbá ọbẹ̀ mímọ́ mo gbórúkọ ìgbà mo yàn ológo. Bẹ́ẹ̀ tàbí ọkọ̀ mọ̀ sọ wípé ògo ìyàn láti pẹ́ títí ayé lè bí ọmọ yẹn tí mo fún pàdé mo forúkọ Jésù Kristi. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àánú ni mo béèrè fún, Ọlọ́run ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú, Ọlọ́run àánú ni mo béèrè fún, bàbá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, àní gbogbo orúkọ Jésù mi sọ mí di mímọ́. Àánú mo béèrè fún, Ọlọ́run ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, gbogbo orúkọ Jésù mi ọ̀yà sọ mí di mímọ́. Tí gbogbo agbára ni tó fi jọ́ lọ́run bójú wò láti orí tẹ̀mí mọ́ rẹ wá, bàbá ṣíjú àdúrà mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, àti gbogbo tó fi jọ́ lọ́run láti orí tẹ̀mí bàbá ṣíjú bójú wò láti orí tẹ̀mí bàbá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Olúwa sọ mí di mímọ́, tí gbogbo agbára rẹ àti sọ mí di mímọ́ nínú ọ̀rọ̀ fẹ́ tó ga jùlọ, gbogbo orúkọ Jésù mi bàbá sọ mí di mímọ́ nínú ọ̀rọ̀ fẹ́ tàbí olùkẹ́ tó ga bàbá dárí jì mí. Olúwa sọ mí di mímọ́, dárí jì mí, Olúwa sọ mí di mímọ́, gbogbo orúkọ Jésù mi sọ mí di mímọ́. Àánú ni mo béèrè fún, bàbá ẹbí òde àwọn ìkàtí wọn fẹ́ ṣe wẹ̀ pé bàbá dárí jì mí, ọ̀yà sọ mí di mímọ́. Ògo ni fún ọgbẹ́ ṣe bàbá wọn dúpẹ́ lọ́wọ́. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún, Ọlọ́run ṣe fún mi. Kí ni gbogbo tó lè jẹ́ àwọn àkọsílẹ̀ búburú àdára gbogbo èké ìta akọ nípa mi, ọ̀yà gbogbo ẹ̀kọ́ di píparẹ́, àti ọwọ́ tí ń kọ́ àti ohun tí a fi kọ́ àti peter akọ́ sí àti ohun tí a kọ́ àti gbogbo àwọn tí bẹ lọ́wọ́ tàbí àti bẹ lọ́wọ́. Olúwa gbogbo ẹ̀kọ́ di píparẹ́. Ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi. Àti gbogbo tó fi ń jẹ́ Ọlọ́run ni, àní nínú ẹ̀jẹ̀ Jésù tó ṣe ọ̀nà káfárí tí ń ṣẹ̀jẹ̀ bá ti tọ́ bọ́ bá jẹ́ mo ìpàdé jẹ́ ni. Nítorí pé wọ́n sá ti ra mi padà ní iye kan, ìtìkìjì bàjẹ́ ìtìkì lábá àwọn kankan. Ọ̀yà gbogbo tí ń ṣiṣẹ́ ìjọba òkun sátánì àtàrí kékeré ègún ègbà àti májèmúra ogun ẹ̀jẹ̀ gbogbo ọ̀kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní pátágbá kankan lórí ayé mi. Mo ti pé wọ́n sá ti ṣẹ́gun fún mo ti ra mi padà, àti lórí ayé mi àti lórí kóńkóń ṣe tèmi ọ̀kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní pátágbá kankan mọ́. Ọ̀yà ètò túmọ̀ sí pé àkìmọ̀ tí inú ògùn bọ́ọ̀lù ìṣẹ́gun bọ́ọ̀lù ìṣẹ́gun tó àṣẹ wọn àlọ́ pátápátá. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun ní ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún pátápátá, tí gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni. Ọ̀yà nínú ẹ̀jẹ̀ Jésù tó sàn wá sí méje májèmú tuntun tọ́ba májèmú gbàdéjẹ́ gbogbo tó wà nínú ayé mi tí yóò fowó àti fún Ọlọ́run alààyè,
gbogbo tí ó mú ní Ọlọ́run dùn mo fẹ́ mọ́kàn tí pàtó kúkú olùwàfáàkúrò ayé mi fọwọ́ dáàtú gbogbo agbára rẹ̀ kọ́mọ́ ti kú eruku kan débi pé yóò kọ ọyọ kan ayé mi kò di mímọ́ pátá ìtí ọmọ tí wọn àmúyàn lóhùn dùnú ohun ògo àìfún Ọlọ́run alẹ́ pápá jùlọ kí wọ́n tó wá jẹ́ ìmọ́lẹ̀ àti ìyọ̀ rere fún ògbà tí lógo rẹ̀ fún gbogbo ènìyàn gbogbo fún àwùjọ gbogbo níbi gbogbo yóò kú ilẹ̀ wa àní kí ayé ọmọ tí pàṣẹ ti bí ní orúkọ lógo gbogbo rẹ̀ ga nínú ayọ̀ tó ga tó tóbi jùlọ kí ìjọba ọ̀run kọ́mọ́ sì bọ́ sọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní ìrìbọ́bí àti wẹ̀ bọ́ọ̀ tó ní ẹ̀jẹ̀ Jésù aṣẹ́fùtù agbára tó fi jọ́ lọ́rùn rẹ̀ àyítọ́jú ẹ̀jẹ̀ tó sọ ní káfáàlì rẹ̀ ọ̀yà jújà tí wọ́n lọ túbọ̀ dá mi láre wọ́n túbọ̀ wọ́n dá mi láre kí túbọ̀ dá láre gbà kí túbọ̀ dá láre pátápátá jújà tí wọ́n lọ ìrìbọ́bí àti wẹ̀ bọ́ọ̀ tó ní ẹ̀jẹ̀ Jésù aṣẹ́ fún mi oore ọ̀fẹ́ àánú àtújú àti ìrànlọ́wọ́ àtàtì àti gbéga rẹ̀ àti tìlẹ̀ gbogbo yà kí túbọ̀ wọn rí bá pàdé bó ṣe wà kí túbọ̀ rí bá bó ṣe rí gbà lọ àyíṣẹ́ mi kó túbọ̀ kún fún ìyanu owó àti túbọ̀ àtàgbára àyíṣẹ́ bó ṣe kún fún lọ òkú ayé mi kó tó àmọ́ bí bó ṣe búyọ lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ìwẹ̀nùmọ́ àti ìsọdìdì bíbọ́ ni mo béèrè fún bàbá àyè mo ṣe kí orúkọ Jésù Kristi yà ṣe ìrìbọ́ bí tuntun ayọ̀ fún mi yà ṣe ìwẹ̀nùmọ́ tuntun ayọ̀ fún mi àyè nígbà ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀sọ̀ ní káfárí ni Olúwa ayé kò wá ti mọ́ pátápátá fún ògùn àti ológun rẹ̀ ayé kò ti mọ́ pátá fún ògùn àti ológun rẹ̀ àyè gbogbo tí ṣe àkọsílẹ̀ gbogbo gbogbo pátá èyíkéyìí òwò tí a ti kọ́ àyè pàtẹ́lẹ̀ tí a kọ́ àbí tá a tún lè bọ́ kọ́ nípa tẹ̀mí rẹ̀ níbi ní gbogbo rẹ̀ yà kó di pé pátápátá àti ibi tá a kọ́ sí àtòhun tá a kọ́ àtọwọ́ tí ń kọ́ àtòhun tá a fi kọ́ àti ti mìíràn àti ta bẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀kọ́ di pátápátá lórúkọ Jésù Kristi ìrìbọ́bí àti ìwẹ̀nùmọ́ ọ̀tán àyè tí gbogbo agbátọ́ jọ́ bí tọ́fi jọ́ lọ́dún gbogbo béèrè fún àyè nínú ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀rọ̀ àti ìṣẹ̀jẹ̀ bá ti òtútọ́ bá gbogbo májèmọ̀ àti òṣèlú àti tùmọ̀ lẹ́yìn rẹ̀ ni Olúwa ṣe fún gbogbo agbátọ́ fi jọ́ lọ́dún ní àkọ́tún àyè nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi àyè ìwọ tí a padà níye kan tí ó ṣe di eré tí kì í dé bàjẹ́ tí ó tí ó lábàá wọn kẹsẹ̀ jẹ́ Jésù Kristi gbogbo tí ṣàṣe parí tí ọkùnkùn àwọn ìka ẹni àríbi ègò èpè àti bàjẹ́mọ̀ ogun ẹ̀jẹ̀ gbogbo ọba tàti ilé ọba tìlé àti ibi tàbí gbogbo àgbègbè àwùjọ ọkọ̀ọ̀kọ̀ tó gbọdọ̀ ní pátágbá kankan mọ́ àyè lórí ayé mi àti lórí ohun tí ṣe tèmi àti lórí ayé mi àti lórí ohun tí ṣe tèmi ọkọ̀ọ̀kọ̀ tó gbọdọ̀ ní pátágbá mọ́ nítorí ìràpadà tí mo tà tìrà padà àti ìwọ̀n tí mo bá dájú pé ẹ̀jẹ̀ Jésù Kristi àti ibi ètò àbá tí wọ́n bọ̀ lọ́nà lórúkọ ti Jésù Kristi bàbá àní ìrìbọmi àti ìwẹ̀nùbọ̀ ọ̀tún nílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀rọ̀ ká fàlì ìdìbò bẹ̀rẹ̀ fún ẹ̀ wá ṣe fún bàbá wá sí ìwẹ̀ mọ́tò fún aṣọ tí wọ́n bá dá nínú àgbàdà ṣẹlẹ̀ àní gbogbo tí ó fò wà ti fún Ọlọ́run ní ayé mi tí ó mú ọdún ìlú ayé mi sẹ́ ya mo fẹ́ mọ́kàn ti pàtí kòkó ya palẹ̀ ọmọ ọ̀rọ̀ wúwọ̀n dànù kó sì dáná sọ ọkọ̀ fún ọ̀dà kó bá ti kó eruku kọ́ débi yóò kọ́ ẹ̀kọ́ ní ayé mi sẹ́ ayé mi kọ́ àti mọ́ pátápátá fún ògbà tí lógo rẹ̀ ayé mi kò ti mọ́ pátá fún ògbà tí lógo rẹ̀ àìkíjọ́ mu dùnú ohun àmúyẹ̀gọ̀ ohun àwòkọ́ ṣe fún Ọlọ́run nígbà gbogbo ní gbogbo jẹ́ nínú gbogbo tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí wọ́n tó wá jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ rere àní fún ògbà tí lógo rẹ̀ níwájú ènìyàn gbogbo fún ènìyàn gbogbo fún àwùjọ gbogbo fún àgbègbè gbogbo àní fún gbogbo kíbi tẹ̀sẹ̀ bá tẹ̀sẹ̀ àní pàgbọ́ àti àṣírí kọ́ọ̀gbọ́ yóò tún bọ̀ jẹ́ tèbó jẹ́ tìrẹ̀ lọ ìjọba ọdún àkọ́ṣe bọ́sọ̀ lọ́bìnrin tó gbàgbà tó fi jọ lọ́bìnrin ní orúkọ ti Jésù Kristi lọ́sàrẹ́sẹ̀ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ẹ̀jẹ̀ Jésù Kristi tó sẹ̀kọ́ rẹ̀ yàrá tó ṣe fún bàbá tó ṣe fún mi ọ àyíká ayé mi kó tó àti mọ́ bàtà bó ti mọ́ lọ yà láti rọ̀ láti rẹ̀ tẹ̀mọ́ láti bọ̀ dàbílà àti bó ti dàbílà lọ àyíká tó mọ̀ tẹ̀ dàbílà bó ti dàbílà lọ àyíká tó mọ̀ tẹ̀ dàbílà bó ti rí gbà lọ àyíká gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo dáwùjọ gbogbo ní àgbẹ̀ gbogbo nínú gbogbo tí wọ́n máa ṣiṣẹ́ àyíníwájú kí yóò ní orílẹ̀-èdè yóò kó òkè ní ti gbọ́ agbá tó fi yọ lọ́rùn ní orúkọ ti Jésù Kristi ti rẹ̀ sáré bàbá àní ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tún tó ga tó tóbi jùlọ àyínú ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ kọ́ba ti ṣe jẹ́ bá ti tọ́ bá májèlé gbàjẹ́ ní a ṣe fún mi ní àkótó gbọ́ agbá tó fi yọ lọ́rùn ya ṣe fún dákòtò gbọ́ àwọn tó fi jọ lọ́dún rẹ̀ ní orúkọ ti Jésù Kristi ya oore ọ̀fẹ́ àánú ojúrere ìrànlọ́wọ́ àtìlẹ́yìn àti gbígbà ìṣúná rẹ̀ ya àìkítúbọ̀ orí wọn bá bó ṣe gbà lọ 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 àní tẹ̀síwájú tó ga tó gbogbo ìjẹ́ 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 àní àìríṣẹ́ rẹ̀ àìkótó ìjẹ́ 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 ògbà yìí kó túbọ̀ buyọ ó túbọ̀ fún tábà bó ṣe fún ọ lọ ògbà yìí kó túbọ̀ buyọ ó túbọ̀ tẹ̀ tí wọ́n bá ti wọ́n ṣe lọ ògbà yìí kó túbọ̀ buyọ ó túbọ̀ gbòòrò tí wọ́n bá tó fi jọ lọ́rùn rẹ̀ ní orúkọ Jésù Kristi àìtí àti wà lọ bàbá gẹ́gẹ́ bí ọjọ́ ṣe yọ tuntun tó rí ọtún lójú ẹgbẹ́ ògbọ́n lóògùn tó yà tí ó sì bá jìnnà kan fún ya àdúgbò ẹ̀kọ́ tó bí ó kó tó fà pẹ̀lú ògùn tuntun pẹ̀lú àdá tuntun lójoojúmọ́ àjá ìlú ìlú àti ọkọ̀ dání ní orúkọ ti Jésù Kristi ayé ẹ̀kọ́ tó kún fún àti lógo rẹ̀ àní orúkọ Jésù Kristi ìrírí bọ́dà àti wẹ̀lú ọ̀tún lè ṣe bàbá ṣe tó wà tó fi lọ́rùn àìkú ogun kó tó mọ̀ jẹ́ tiwọn àìkú wẹ̀lẹ̀ àìkú tó mọ̀ kún fún ògo tó ga tóbi yóò tẹ̀lé tó di mọ̀ lọ tí wà bá tó fi lọ́rùn orúkọ Jésù Kristi ní gbogbo àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ ìwọ ti bẹ̀rẹ̀ sí mú mi ṣe rere ìwọ ti bẹ̀rẹ̀ sí mú mi rógòrò tí gbogbo agbára tó fi jọ lọ́rùn ni ya ilẹ̀ kó wá bẹ̀rẹ̀ sí mú àsùnkàn jáde wá fún mi kó bẹ̀rẹ̀ sí mú ìbísí ayọ̀ tó ga tó lógo jùlọ wá fún mi pátápátá ju òye àti ìrètí mi lọ bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi èyí náà mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún àkótó bá tún dá sínú ayé mi tó nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ dá sínú ayé mi àní ní ìlọ́pọ̀ àmọ́yé ju gbogbo àwọn orí òkú tó ti kọjá lọ bàbá àní tó nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ dá sínú ayé mi sẹ́ ní orúkọ Jésù Kristi àní gẹ́gẹ́ bí wọ́n ṣe gbogbo ṣí oríire àní tó gbogbo irú ògùn lò ti gbọ́ agbára tó fi jọ́ lọ́rùn rẹ òyà ilẹ̀ àkókò àmọ́ mú òbí sí àyàn tó ga tó lógo jùlọ fún mi ilẹ̀ kó tó bọ̀ máa sùkọ́ àyàn tó ga tó lógo tó tóbi jùlọ fún mi sẹ́ àní gbogbo rẹ̀ nígbà gbogbo níbi tẹ̀sẹ̀ bá tẹ̀sẹ̀ ní orúkọ Jésù Kristi bàbá ayé mi kó tó ọkùnrin fún ògbà sí lógo ìgbòjì kò fẹ́ bàbá àní ní orúkọ Jésù kọ́ mi tó nẹ́ẹ̀mí mímọ́ àtàgbẹ́dọ̀ ayé mi mo bẹ̀rẹ̀ fún àkọ́tọ̀ agbára àti ẹ̀mọ́ ya tó nẹ́ẹ̀mí mímọ́ àtàgbẹ́dọ̀ ayé mi ní ìlọ́pàá mọ́ iye tó àwọn tó ti kọjá lọ àìní orúkọ Jésù Kristi pẹ̀lú agbára àti àṣẹ bébí sẹ́ni gbòòrò sí mo tẹ̀síwájú àìní oṣiṣẹ́ rere àìní rírọ̀ kan mi lónìí ọ̀yá àìní ilẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí mú bí sẹ́ni tó ga tó lógo ojú láàpù mi sẹ́ni àti wá lọ ju owó àti ìrètí mi àìní kílẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí mú àsùnkà tó ga tó lógo ojú láàpù mi ní gbogbo ọ̀rẹ́ gbogbo ojú láti gbogbo wa àìní ju ojú yàgbẹ́ ojú sọ ní orúkọ Jésù Kristi bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí àtàgbẹ́dọ̀ ayé mi èyí nẹ́ẹ̀mí àtàgbẹ́dọ̀ ayé mi pátá nílò pé máa ju gbogbo àwọn tó ti kọjá lọ ti gbogbo wa tó ti ayé mi sẹ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá bẹ́ẹ̀ mi ṣe tẹ̀síwájú nínú ìrìnàjò ọ̀sẹ̀ yìí nínú ìrìnàjò oṣù yìí àní nínú ìrìnàjò ọdún yìí àti nínú ìrìnàjò ayé gbogbo pẹ̀lú agbára àti àṣẹ rẹ èyí tó fi bẹ̀rẹ̀ sí mú mi ṣe rere pẹ̀lú gbogbo agbára tó fi ṣe ọ̀rọ̀ tó fi bẹ̀rẹ̀ sí mú mi tí mo fi jẹ́ tó rógolo ọ̀yà ìdẹ́mi mímọ́ àti agbára rẹ ni mo bèrè fún ọ̀yà wá tún dá sínú ayé mi ní àmọ́yé lọ́pọ̀ ju gbogbo àwọn tó ti kọjá lọ ọ̀yà ilẹ̀ ní gbogbo ọ̀nà nígbà gbọ́dọ̀ gbogbo níbi gbogbo ọ̀yà kọ́bẹ̀ sí mú ìbísẹ̀ tọ́ka tó lògò jùlọ fún mi kọ́bẹ̀ sí mú àsìkò tọ́ka tó lògò jùlọ fún mi ìyẹn pé àìkí ìṣeré ayọ̀ kó tó bọ̀ jẹ́ tèmi pátápátá lórí ilẹ̀ àlàyé yìí pẹ̀lú agbára tó fi jọ lọ́rùn ní orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tọ̀ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún bàbá Olúwa lọ́rọ̀ ayé ya tó nẹ́ẹ̀mí mímọ́ àti agbára sínú ayé mi sẹ́ gbogbo ọ̀nà bàbá ya tó nẹ́ẹ̀mí mímọ́ àti agbára sínú ayé mi ayé rẹ̀ lógo yóò tó nẹ́ẹ̀mí mímọ́ àti agbára sínú ayé mi ní orúkọ Jésù Kristi ya àrí ilẹ̀ àìkótó wọn mú àsùnkàyọ̀ àti eré ayọ̀ àti orísun ayọ̀ àfún gbẹ̀sán ibi sábà fún tó lóko tó kájọ ju pátá àìjú òwúyẹ àti fòsí lọ pẹ̀lú agbára àti àṣẹ rẹ̀ àìní èmi sá gbòòrò èmi sì gbé ètò ìṣèwájú àìní ṣíṣe rere àìní pẹ̀lú agbára àti àṣẹ rẹ̀ àìní èmi ṣíṣe ìgbà tí gbòòrò àìní rírọ̀gò mi lọ àìní rírọ̀ àjò sọ yìí àìní rírọ̀ àjò sọ yìí àìní rírọ̀ àjò ayé gbogbo wọn pátá bàbá àìní mo ṣe kí o ìdẹ́mi nígbà tá a gbára ní akọ̀lọ́ àpọ̀ tá a sún láyé ìjọ ti máa lọ àìní dẹ́mi nígbà tá a gbára àìní dààmú yìí lọ́pọ̀ ojú àbójú kòtò láti wọ́n dá sún láyé ìjọ ti máa lọ ìyá ilẹ̀ àìkó tó bá mú pìṣẹ́ tó ga tó lógo tó tóbi jọ tẹ́lẹ̀ gbẹ́ tó wà fún mi àìní kó pátá ti gbọ́ agbá tó fi jọ lọ́rùn àìní lẹ̀ kó tó bá mú sùkọ́ àìtó ga tó lógo tó tóbi jọ tó làgbẹ́ tó lógo tó pátá fún mi jọ àti wà lọ àìní gbọ́ agbá tó fi jọ lọ́rùn àìní lórí àkébèkébè ṣíṣe tẹ́lẹ̀kẹ́lò ṣe àìní lórí kébè sí nílọ̀gọ́lò tẹ́lẹ̀kẹ́lò ṣe àìní lórí kébè sí dáàrin tó ga tó lógo tẹ́lẹ̀kẹ́lò àìní lórí kébè sí sàṣọ tó ga tó lógo tó ṣe àìní gbọ́ agbá tó lórúkọ Jésù bàbá àìkọ́ mi fún dẹ́mi bàtàgbà ìdẹ́mi mi bàtàgbà ìyàwó tó dá sí ayé mi ní ìlọ́pọ̀ bẹ́wà àìní àbọ̀ ìlọ́pọ̀ ju gbogbo àwọn olóko yọ àtọ̀ tó dẹ́mi dá sí ayé mi ní àbọ̀ ìlọ́pọ̀ àìní gbogbo àwọn olóko tó ti kọjá lọ bàbá ní orúkọ Jésù rẹ̀ àìní pẹ̀lú agbára ṣe ìṣe àkótó ẹ̀jẹ̀ tó ti tẹ̀ ìgbẹ́ àkótó ẹ̀jẹ̀ tó ti tẹ̀ àìní olóko àkótó ẹ̀jẹ̀ tó ti tẹ̀ ọ̀yà ilẹ̀ àkótó mú bíṣẹ́ àti bíṣẹ́ ayọ̀ wá fún mi pátá ti gbọ́ abá tó fi jọ lọ tó kọjá àjọ lọ ọ̀yà tó dẹ́mi àtàgbẹ́ dá sí ayé mi ti gbọ́ abá tó fi jọ lọ wọn gbàdúrà bí orúkọ Jésù Kristi ní ọ̀dàbà mi báyà ṣẹ́ni agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi àwọn méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èmi ṣe rere bó ṣì rógolo nípa agbára àti àṣẹ Ọlọ́run alẹ́ bẹ́ẹ̀ ni mi sì ń tẹ̀síwájú láti mọ ṣe láti mọ rógolo Ọlọ́run èdè ni mo ṣe ń tẹnu mọ́ àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ dá ẹ̀yà wá tún dá sínú ayé mi ní ìlọ́po àmọ́yé ju gbogbo àwọn ọdún yóò tó kọjá lọ àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ dá Olúwa wá túbọ̀ tún dá sínú ayé mi mò ń fẹ́ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ sínú ayé mi wá túbọ̀ tún wọn dá sínú ayé mi ní ìlọ́po àmọ́yé ju gbogbo àwọn ọdún tó kọjá lọ ọ̀yà ju bí mo ṣe ń ṣeré láti lè wá lọ ju bí mo ṣe rúgbò láti lè wá lọ bí mo ṣe tayọ láti lè wá lọ ju mo ṣe ní àṣírí àti wá lọ ní rere ni ọ̀yà kí tó wà ní àmọ́ ìlọ́po kí tó bọ̀ mọ́ ṣe rere kí tó bọ̀ mọ́ tayọ kí tó bọ̀ ní kí tó bọ̀ rúgbòlò kí tó bọ̀ mọ́ dẹ́dá àbùkù fún ní gbogbo ọ̀nà tí gbogbo apá tó fi jọ lọ́rùn ní kọ́ mi fún lẹ́ẹ̀mọ́ tó lẹ́ẹ̀mọ́ àtàgbẹ́dá sùn ayé mi láàmọ́ yìí lọ́pọ̀ ju tàwọn ojú yòókù jọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀dá ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá àrí àkọ́
àkọ́tún agbára àti lẹ́mìí mímọ́ ni mo béèrè fún olúwa tún lẹ́mìí mímọ́ àti agbára sínú ayé mi àìní àmọye lọ́pọ̀ ju gbogbo àwọn ọdún yòókù tó ti kọjá lọ ìjọba jẹ́ bí agbára rẹ ni àti gbogbo bí wọ́n ṣe ṣe rere agbára rẹ ni àti gbogbo ìdáwọ́ lẹ́bi ṣe yọrí ṣe rere agbára rẹ ni àti gbogbo bí wọ́n ṣe ní tẹ̀síwájú rẹ agbára rẹ ni àti gbogbo bí wọ́n ṣe ń tòwó àti tí wọ́n ṣe ń lẹ́rìí ayọ̀ láti mọ ìyólógo èyí wọ́n ṣe tẹ́ pápá àti ilé mi máa agbára ni mo béèrè fún ní àkọ́tún àìní àmọye lọ́pọ̀ ju gbogbo àwọn ọdún yòókù tó ti kọjá lọ yàtọ̀ lẹ́mìí máa agbára sínú ayé mi yàtọ̀ lẹ́mìí máa agbára sínú ayé mi ní àmọye lọ́pọ̀ ju gbogbo àwọn ọdún yòókù tó ti kọjá lọ bàbá lórúkọ Jésù ṣe ìdáwọ́ ìlú àkótó àwọn yọrí ṣeré tó lógo dára jọ àyíjú àti máa lọ àyí gbogbo ṣeré bí àkótó àwọn ọ̀ṣun kótó àwọn lógo tó àti máa lọ àyí gbogbo ìrẹ́wò lórí àkótó àwọn gbèrè kótó àwọn gbòòrò sókè àti àti máa lọ bàbá àyíyé mi kótó àwọn fotokótó fotokótó iṣẹ́ ṣoṣo àgbò tí ìbí àkótó àwọn fotokótó olú fotokótó bàbá tó ń nẹ́ẹ̀mí mi má tàgbẹ́rẹ́ aṣọ ayé mi sẹ́ bàbá ti gbogbo tó fi jọ lọ ìyá tó ń nẹ́ẹ̀mí má tàgbẹ́rẹ́ aṣọ ayé mi gbogbo tó fi jọ lọ rẹ àyí tó ń nẹ́ẹ̀mí mi má ti agbára rẹ dáṣọ ayé mi àyí ti gbogbo agbára tó fi jọ lọ rẹ láti bàbá tó nẹ́ẹ̀mí má dáṣọ ayé mi ẹ̀yà kún fagbára tó nẹ́ẹ̀mí má tàgbẹ́rẹ́ aṣọ ayé mi àkún fagbára àyí tó ń nẹ́ẹ̀mí mi má tàgbẹ́rẹ́ dáṣọ ayé mi sẹ́ yorùkọ Jésù rẹ sẹ́ èyí nẹ́ẹ̀mí mi má tàgbẹ́rẹ́ àti bòbìrì fún ẹ̀yà tó dáṣọ ayé mi sẹ́ àyí nẹ́ẹ̀mí má tàgbẹ́rẹ́ mo dáṣọ ayé mi bòbìrì fún ẹ̀yà tó dáṣọ ayé mi olùwàjútà tí wọ́n lé akébé tó bọ̀ ṣeré ní bó ṣeré lọ àyí tó akébé tó bọ̀ rógòrò bó ṣeré lọ àyí tó àṣẹ ẹ̀ kó tó bọ̀ ṣe ṣe bó jẹ́ mi ọ tó tí wọ́n àní ìdáwọ́ ìbò kó tó àwọn yóò ṣe bó ṣe lọ àti tó wọ́n àní gbogbo rẹ̀ àyí pátá kó tó wá sí mi ṣe bó ṣe mi sọ àyí tó wọ́n àní ẹwà òkú rẹ̀ kó tó wọ́n bó ṣe gbé ọ àyí tó wọ́n lórí orúkọ tó gbogbo tó ṣe tèmi kó tó wọ́n pọ̀ ní ògùn aláṣẹ àti kó tó wọ́n fọ́ ní ògùn tó wọ́n lọ́wọ́ olùwàtún nẹ́ẹ̀mí mẹ́tàgbẹ́rẹ́ dátúrẹ́ sí wọn bá tó ṣe lọ ilé ìgbàdàgbà ni mo bẹ̀rẹ̀ bá tó dátúrẹ́ ìpọ́n bá tá lórúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi àwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo béèrè fákọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe ọ̀yà wá tún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára dá sínú ayé mi pátápátá ní ìlọ́po àmúyẹ jújú gbogbo àwọn ojú ìtútù kọjá lọ nínú rẹ̀ kí tí wọ́n jẹ́ àpátájì gbòòrò èyí ní àtàrà jóni rọ láti mọ kọlù láti mọ lọlùlù láti mọ jóru tẹrútẹrú ìtẹ́kẹ̀kẹ́ tó bá kọlù mi àmọ́ fọ́tútù gbogbo yòókù ti ṣe sẹ́tọ́nà tàbí kékeré àti ìjọba òkùnkùn àti àwọn kàní ẹni bí wọ́n gbogbo ègún ìgbà tí má jẹ́ múran àti ogun ẹ̀jẹ̀ gbogbo pátá gbọ́ má ṣe gbàgbé ìwọ tí o fẹ́ rògbòrò ìwọ tó fẹ́ gbogbo rẹ padà ìwọ tó fẹ́ mọ fọ̀ ní ògo ìwọ tó fẹ́ mọ ní tẹ̀síwájú rere nígbàgbọ́ ní ọ̀tún nínú ṣíṣe rere nípa rògbòrò tó máa kún fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run àlàyé láti mọ kọlù láti mọ lò láti mọ borí gbọ́ mi yóò nira o ìjọ pé kí ni àwọn yẹn ojoojúmọ́ ni wọ́n dúró nídùú àti máa mú àwọn ológo wálẹ̀ wọn ò sì gbógun ti ẹni tí ò lógo wọn ò gbógun ti ẹni títí ẹ ti bàjẹ́ tó jẹ́ títà so ó kù sí ọ lọ́wọ́ sábàtà ti rí pé àdúrà yìí kò wúlò fún ọ ẹ̀bẹ̀ ni mo bẹ̀gẹ́ bí wọ́n sì mọ̀ sọ fún ọ mo gba àdúrà yẹn fún mi ó sì wúlò fún mi ní gbogbo ọ̀nà nítorí pé mo bá àwọn èèyàn búburú yẹn èèyàn gbọ́dọ̀ mọ̀mọ́ pèrè fún àkọ́tún agbára yẹn gbọ́dọ̀ mọ̀mọ́ pọ̀ sí àkọ́tún agbára tuntun lójoojúmọ́ ìtí ẹnikẹ́ni ò lórí so tọ́ba yọ dédé káwọ́ méjì sókè porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo pèrè fún àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe ní àmọ́ yìí lọ́pọ̀ ìdìbò àwọn tó ti kọjá lọ ọ̀yà tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára ẹ̀dá sunu ayé mi gbogbo ní atún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára ẹ̀dá sunu ayé mi nínú rẹ̀ kébì tó wá di àpáta jí gbòòrò èyí ní àtàlájọ lè rọ láti mọ kọ láti mọ lọ láti mọ jóru tẹrù pàpàtà gbogbo tí ń ṣe káyìn ní àwọn ẹnibẹ́ni búburú ni àgbo tí sẹ́tìnà àtàrí kiri gbogbo tí ń ṣe ègún ẹgbẹ́ àti bájẹ́ ìgbòho ogun ẹ̀jẹ̀ gbogbo yòókù òkú ẹ̀jẹ̀ tìlé bàbá tìlé àti ẹbí tá alátàdúgbò tọ̀ rẹ tó júlù mọ̀ àyín tí agbègbè yòókù òjì ni wà àyín tó orílẹ̀-èdè kọ̀ọ̀kan ibikíbi tẹ́sẹ̀ mi lè mọ̀ tẹ Olúwa tó nẹ́ẹ̀mí àtàgbẹ́dá sọ àbí sọ́bìdà pátá ti gbòdì àtàjọ́ nínú orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dọ̀ jẹ́ orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti lẹ́yìn bẹ́ẹ̀ mo béèrè fún bàbá ẹ̀yà tún wọn dá sínú ayé mi àìní àmọye lọ́pọ̀ àìjú gbogbo àwọn tó tó kọjá lọ wọ́n tún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára dá sínú ayé mi bàbá àìkó béèrè fún àkọ́tún agbára àti lẹ́yìn mọ́ rẹ̀ ṣe wọ́n tún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára dá sínú ayé mi ṣe àìní àmọye lọ́pọ̀ ju gbogbo àwọn tó yòókù tó ti kọjá lọ ayé rẹ̀ nílò ẹ̀kọ́ àtúwọ̀ sọmi jẹ́ àpáta ti gbolo àìní rẹ̀ kébò túbọ̀ jẹ́ àpáta ti gbolo èyí ní àtàlájọ nìrọ̀ àìní rẹ̀ kébò túbọ̀ jẹ́ àpáta ti gbolo èyí ní àtàlájọ nìrọ̀ pàmò dájú rẹ̀ ju gbogbo àwọn tó yòókù tó ti kọjá ní àmọye lọ́pọ̀ àìní láti mọ kọlù àìní láti mọ lọ́lọ́lọ́ àìní láti mọ jóru tẹ́rù àìní gbogbo ti ṣe sẹ́tẹ́nà àtàrí kiri rẹ̀ gbogbo ti ṣe ìjọba ọkọ̀ àtàwọn ègún gbogbo mo ti ṣe
èpè àti bàjẹ́ gbogbo pátá gbogbo tí sógun ẹ̀jẹ̀ gbogbo pátá àyè yọkọ̀ òwò jẹ àyè tí yẹ bàbá ti yé àti ẹbí tààrà tàbí gbogbo ojú lòmọ̀tò lọ́rẹ̀ àyè tàwọn alábàárẹ̀ àbí tàwọn agbègbè jẹ àyè ti fi ṣẹ́ni àbí ti yọ lọ́rùn àbí ti orílẹ̀ àbí ti lóde bàbá àyè sọ́dún tó lẹ́mìí màtàgbẹ́rẹ́ aṣọ ayé mi ní àwọn èèyàn lọ́pọ̀ sẹ́ ẹ̀yà tó lẹ́mìí màtàgbẹ́rẹ́ sẹ́ ní àwọn èèyàn lọ́pọ̀ gbogbo àwọn ológun tó ti kọjá lọ àyè rẹ̀ àyè kíkó tó bọ̀ gbọ́ ní agbára tẹ́ ti já pátá kébé tó já pátá ti gbolo èyí dàtàjọ́ lórí pátá rẹ̀ àyè láti mọ́jọ́ gbogbo ọrùn àyè láti mọ́jọ́ gbogbo ọrùn láti mọ́jọ́ gbogbo ọrùn láti mọ́jọ́ gbogbo ọrùn àyè láti mọ́jọ́ gbogbo ọrùn àyè láti mọ́jọ́ láti mọ́jọ́ lolo èké ìtọ́ máa kọlu bí abẹ́ okòwò ìṣẹ̀bẹ́ akọ̀bọ̀ fọ́ọ̀tù tún láì ní aṣọ kankan èké ìtọ́ máa kọlu abẹ́ okòwò kẹsì tẹ̀lé akọ̀bọ̀ fọ́ọ̀tù láì ní aṣọ kankan bàbá tún dẹ̀mí mẹ́tàgbẹ́ aṣọ ayé mi èyí dẹ̀ mẹ́tàgbẹ́ ni mo gbé bá tún aṣọ ayé mi àpáta nínú rẹ̀ gbogbo àwọn olójú yẹn àyè àmọ́ ìlọ́wọ́ ya kó tó wọ́n já pátá dìbò ìlú àtàjọ nínú rẹ̀ pátá olú àwọn bàbá tún lẹ́yìn mẹ́tàgbẹ́ aṣọ ayé mi sẹ́yìn olú agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ọ̀rọ̀ pé mọ̀mọ́ ń tẹnu mọ́ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ tó yẹn sọ di mímọ́ mọ́ fi ṣàwàdà agbára ọgbọ́dọ̀ mọ bèrè fún lójoojúmọ́ ìdẹ́nu ọgbọ́dọ̀ mọ bèrè fún láì sinmi àti láṣà rẹ̀ ìtòrí pé èyí ni ó lè mú yẹn di nípasẹ̀ èyí ló lè mú yàn ṣeré ló lè mú yàn rógòlò ìjì kò ní sí ní àti ìdíwọ́ kankan ìjẹ́ pé yóò gòkè ẹjọ́ jáyàn bọ̀ kò sí kí ni kò sí ọ̀rọ̀ pé eléyìí ni Daniel ní tó fi ń tayọ Míṣákì Sákì Ábẹ́dínígò òun ló mú wọn tayọ bóyá ti pé Módékáì Ẹ́sítérì àwọn kan wọ̀nyí ní òkú náà wọ́n ti fi tayọ Jósẹ́fù àwọn kan wọ̀nyí ní òkú náà wọ́n fi tayọ so ẹni tí ọba ní apàdà ṣubú ọ̀rọ̀ pé èyí lọ mẹ́hẹ̀ nínú ayé Mósè èyí tí ó fi padà dé ilẹ̀ lérí àmọ́ àwọn bẹ́ẹ̀ Sámsónì náà èyí tó mẹ́hẹ̀ nínú ayé rẹ̀ nìyí èyí tí ó ṣe kíni tó padà bọ́ sínú pápẹ́ àwọn ọ̀tá rẹ̀ gbogbo pátá so agbára àti nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ìsọdi mímọ́ ìwẹ̀nùmọ́ ọ̀tún lójoojúmọ́ sórí ó ṣe pàtàkì nígbà gbogbo nítorí pé láì sí yẹn ó ṣòro jíjí kan fún ènìyàn láti ṣe rere nítorí pé àwọn ẹni bí i àrùn búburú ni tó bá yọ dédé tó bá sí yọ náà sátìmọ̀ gbà fún mi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá ànímọ̀ fẹ́ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ ní gbogbo ọ̀nà yà ní àmọ́ yìí lọ́pọ̀ ju gbogbo àwọn ojú yóò tó kọjá lọ ọ̀yà gbẹ̀wò ọ̀dà tuntun náà mi àtàgbà ẹ̀dá sùn ayé mi tó nẹ́ẹ̀mí mímọ́ àtàgbà ẹ̀dá sùn ayé mi ní àmọ́ yìí lọ́pọ̀ ju gbogbo àwọn ojú yóò tó ju kọjá lọ ọ̀yà àrí ẹnikẹ́ni àbí ohunkóhun kan kò tún gbọdọ̀ sí láti mọ ìyọmi lẹ́nu mọ́ ẹnikẹ́ni àbí ohunkóhun kan kò tún gbọdọ̀ sí láti mọ ìyọmi lẹ́nu mọ́ àbí ohunkóhun kan tí ń ṣe tèmi lẹ́nu mọ́ èké ìdábàárí tó bá ṣèṣì rò lásán ká mọ̀ sọ pé dánwò ya kọ́ bẹ̀rẹ̀ ní ṣubú sínú ìdájọ́ ara rẹ̀ kó sì bẹ̀rẹ̀ sí gẹ́rẹ́ ara rẹ̀ dànù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ni mo bèrè fún jùlọ àtẹ̀wá lọ bàbá àìní àmọ́ yìí lọ́pọ̀ bóyá tún nẹ́ẹ̀mí ẹ̀dá sùn ayé mi ju gbogbo àwọn ojú yòókù tó ti kọjá lọ àìmọ̀ bèrè fún agbára mo bèrè fún ẹ̀mí rẹ ṣe àìjútà àtẹ̀wá lọ àìní àmọ́ yìí lọ́pọ̀ àìjú gbogbo àwọn ojú yòókù tó ti kọjá lọ bóyá tún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ẹ̀dá sùn ayé ti gbogbo agbára tó fi jọ lọ́rùn rẹ ayé rẹ bàbá mi mímọ́ àìjọ́ tó àìní rẹ kó tó wá di ẹ̀rù ńlá àti jìjìrì pàṣẹ nínú rẹ àìní rẹ kó tó wá di ẹ̀rù ńlá àti jìjìrì pàṣẹ ìtí gbogbo ti ṣe gbogbo mi tí gbogbo ti ṣe jìnnì gbogbo mi ìjẹ́pẹ́ ẹnikẹ́ni kò tún sí láti yọ mi lẹ́nu mọ́ àbí ohunkóhun kò tún ṣe tèmi lẹ́nu mọ́ àyẹ́pẹ́ ẹnikẹ́ni kò tún sí láti ní mi àbí ohunkóhun ti tèmi lẹ́nu mọ́ lábẹ́ àkókò ti wòwò rẹ̀ ìjẹ́pẹ́ ẹnikẹ́ni yóò tó bá dánwò sí àní àrùn àjọyọ̀ rẹ̀ á sì di gidi dànù kọ́bátá àìní fàyèrò àti bẹ́tẹ̀rẹ̀ àti sẹ́ àrùn àjọyọ̀ rẹ̀ á sì di gidi dànù kọ́bátá pátá Olúwa tó nẹ́ẹ̀mí mi má tàgbàdà sọ ayé mi ní àmọ́ èyí lọ́pọ̀ jù ẹ̀sìn wọn pátá ju gbogbo àwọn olóòtú kọjá lọ àìnílò ayé mi àìnílò rẹ̀ àìkébò tó wọ̀ jẹ́ ẹ̀rù ńlá ju àti wá lọ àìnílò rẹ̀ kébò tó wọ̀ jẹ́ jìnnìjìnnì náà nínú ayé rẹ̀ nínú rẹ̀ àìjú tó gbogbo ti ṣe rẹ̀ àti jìnnì gbogbo mi lórúkọ Jésù ṣe bàbá tún lé bàtà gbẹdà sọ ayé mi ayé tún lé bàtà gbẹdà sọ ayé mi àti tún lé bàtà gbẹdà sọ ayé mi ó yà bàbá ayé kẹdà bí ohun tó gbọ́dọ̀ ṣì mọ́ àyè àti mọ̀jọ́ lọ́rọ̀ àbí ní àti jẹun fún mi àyè fún ayé bẹ̀rẹ̀ fún iṣẹ́ bẹ̀rẹ̀ fún iṣẹ́ àbí ogójì mo ti tẹ̀mí èké ìtọ́ba tẹ̀ wọ́n jẹ́ àyíkẹ́bọ̀ dẹ̀ yẹ kó sì bẹ̀ gírí ẹ̀dẹ̀ fún ta àyíkẹ́bọ̀ dùn àti àti ìwé ẹ̀dẹ̀ wá tó ṣe bàbá tún lé bàtà gbẹdà sọ ayé mi ìdẹ́ bàtà gbẹdà tó dá sọ ayé mi ìdẹ́ bàtà gbẹdà tó dá sọ ayé mi nítorí wà tún lé bàtà gbẹdà sọ ayé mi tí ẹ̀dẹ̀ oṣù mọ̀ gbogbo ẹ̀ka bàbá. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè bàbá mo fẹ́ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe àní kọjá ọgbọ́n ìmọ̀ àti òye tèmi gangan tó nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ìdásùn ayé mi ní àmọ́ yìí lọ́pọ̀ jù tàti wá lọ jù táwọn tó ti kọjá lọ gbogbo tí ń ṣe ọkọ àti ṣe rẹ̀ mi kọ́ mọ́ tẹ̀lé lọ nítorí pé kí ni asá ti fìdí rẹ̀ múlẹ̀ nípa tèmi èmi sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe mo ti bẹ̀rẹ̀ sí lóògùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọsọ wa fún nínú 2025 yìí so ohun tó kò rí pé ilẹ̀ kọ́bẹ̀ sì mú àsùnkàn àjáde wá fún mi kọ́bẹ̀ sì mú òbísà àjáde tó lóògùn tó ga tó tóbi jọ tó dára jùlọ wá fún mi Olúwa kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ ṣe
ní àmọye ìlọ́po ju àti wá lọ ilé ìmọ̀tẹ̀gbẹ́ tó dá sínú ayé mi ní àmọye ìlọ́po ju gbogbo àwọn olóòtú ti kọjá lọ gbogbo tí ìṣòro kan bí kò bẹ́ẹ̀ sílẹ̀ lọ́wọ́ ìjọba ẹni tí ó ti lọ́mọ mú àsùnkàn jáde wá òun náà ni gbogbo ẹni tí ó gbá gbogbo rẹ̀ padà ìjọba lára àwọn sunkún ayọ̀ àwọn ìbísí ayọ̀ àwọn sunkún ayọ̀ tí lọ́mọ mú bí wà yẹn òun náà ni ara àwọn òkú tó ti gbé sọ tó ti sọ lọ́dún tó pé àwọn ará òkú tí wọ́n ti gbé ní àwọn ará òkú tí wọ́n ti gbé há àwọn ará òkú tó ti pọ̀ sọ̀nà olùwàtún lẹ́mìí mímọ́ àtàgbàdà sọ ayé mi àyè pátápátá bí àmọye lọ́pọ̀ ju gbogbo àtẹ̀yìnwá lọ bí ẹgbẹ́ tí mo mi ṣe rere tó mo mi rògbòrò pẹ̀lú agbada ṣe ya ilẹ̀ kò bẹ́ẹ̀ sì mú àní ìbísí àyè tó ga tó dógùn tó tóbi tó ńláńlá jùlọ wá fún ní gbogbo náà kí gbòsíbọ̀ ọ̀run gómìnà gbogbo tí ṣògo àti tàbí kó ti ti gbà pàpàtà lẹ́kọ̀ọ́ síbi kankan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún Olúwa ju tí àti ẹ̀wá lọ ní àmọye ìlọ́pọ̀ bá tó ní ẹ̀mí mímọ́ àtàgbàdà sùn ayé mi ṣe Olúwa ní àmọye ìlọ́pọ̀ bá tó ní ẹ̀mí mímọ́ àtàgbàdà sùn ayé mi ní orúkọ Jésù Kristi bóyá àyè ọkọ mi ẹ̀ tó bẹ̀rẹ̀ bóyá kọ́ bẹ̀ ti gbà pátá ní gbogbo ọ̀nà àyè gbogbo owó òjò wa àyè ní gbogbo àyè ogun kọ́ bẹ̀ ti gbà fún mi gbogbo tí ṣe tọ́ bẹ̀ àyè gbogbo tí ṣe gbogbo tí ẹ̀ mẹ́ra pátápátá àyè kó dúpọ̀ pátá ní gbogbo ọ̀nà sẹ́ àyè láì mú ní àkàdá ní àyè gbogbo àwọn tí ẹ̀ tàbí bóyá pàdé kọ́ bẹ̀ ti dáàbà fún àti lórí àyè lórúkọ Jésù Kristi yà ilẹ̀ gbẹ́gẹ́ bí àìsàn tó gbára ọ̀rọ̀ rẹ̀ àyè kọ́ bẹ̀ sí gbòbí sẹ́ tó katólógo tó bẹ̀ tó ní àjọ àfún mi àyè kọ́ bẹ̀ sí mú àṣùpẹ̀ tó katólógo tó tóbi tó dáadáa fún àbá lórúkọ Jésù Kristi bàbá àyè ilé mi má dàgbára rẹ̀ dà àyè ní àmọ́ ikọ́ bá tó wọ́n dá sínú ayé mi sẹ́ àyè tó gbogbo àwọn tó kọjá lọ àyè ní àmọ́ ikọ́ bá tó ní ẹ̀mí má dàgbára sínú ayé mi ní àmọ́ ìlọ́pọ̀ tó àwọn tó kọjá lọ tí gbogbo àgbà tó fi orúkọ Jésù Kristi gbogbo tó ṣe ọkọ mi àgbò tí ṣe tọ́ mi àgbò tí ṣe pé mi àgbò tí ṣe ọkọ àwọn àgbà tí ṣe ọkọ mi ni àjọ kí wọ́n tó rí àgbò ọkọ̀ jùlọ ọkọ̀ mẹ́ta kó sì mọ̀ tí lọ fún nínú ayọ̀ tàlàfíà àyè ilẹ̀ àgbọ̀bẹ̀ sí mọ̀ bí sí àyè tó ga tó lóko jùlọ fún mi ilẹ̀ àgbọ̀bẹ̀ sí máa sọ̀rọ̀ tó ga tó lóko jùlọ fún mi sẹ́ àyè orúkọ Jésù àyè nínú ayọ̀ tàlàfíà àti ìdójú ẹ̀mí kúrò àtàlàfíà tó rà àyè sí gbòòrò rẹ̀ sí tó ga tó lọ tẹ́lẹ̀ kí ló gbé ṣe rẹ̀ àyè sí lóògùn ló tẹ́lẹ̀ kí ló lóore àyè sí ní ẹ̀sùn tó ga tó lóko tó tẹ́lẹ̀ kí ló ṣe rẹ̀ àyè wẹ̀ ìwé tó mọ̀ gbogbo tó mọ̀ gbèlè síbẹ̀ gbogbo àwọn tí ẹ̀ta ti pẹ̀lú ẹ̀ àkókò gbogbo náà ẹ̀ àkókò sí kàmìlá ti mọ̀ tẹ́gbẹ̀ẹ́ tó ń parí fún mi àyè orúkọ tó yà tó ní ẹ̀mí àtàgbẹ́ dá sọ́ra ìjùwà bá tó jọ èyí ní ẹ̀mí àtàgbẹ́ ni mo bá tó dá sọ́ra ìbúdá àmọ́ ìlọ́pọ̀ ìgbà àti bàbá tó jọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́mẹ̀ta bá tún nẹ́mi mímọ́ àti agbára rẹ̀ dá sínú ayé mi ìkórè ayọ̀ tó ga tó gbogbo yàkó bẹ̀rẹ̀ sí ní wọn kó báyìí ní gbogbo ọ̀nà tí wọ́n gbà tó fi jọ lọ́rùn ni àdúrà rẹ̀ dá ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ní àmọye ìlọ́po bàbá ayá tó nẹ́mi mímọ́ àti agbára dá sínú ayé mi tí gbogbo tó fi jọ lọ́rùn ni àìmọ̀ fi agbára àti nẹ́mi mímọ́ nígbà ayé mi ju gbogbo àwọn olóòtú kan lọ bàbá ayá tó nẹ́mi mímọ́ àti agbára sínú bàbá ti gbọ́ bàbá tó fi jọ lọ́rùn ni ní àmọye ìpọ́jù àti wà lọ ìkórè ayọ̀ tó katólógo tó gbé tó ayakọ́bẹ̀ sí lóko ẹ̀ àìnílẹ̀ ayakọ́bẹ̀ sí mú bísí tó katólógo tó láyé lójú gbogbo lọ ayakọ́bẹ̀ sí máa tó katólógo tó tóbi tó láàfin sẹ́yìn bàbá tó fi jọ lọ́rùn ìkórè tó pọ̀ gbogbo ògo ọ̀dà àti gbéyà sí rẹ̀ ayakọ́bẹ̀ sí nínú wọn kó bá ní orúkọ Jésù àìtọ́bẹ̀ jáde kò ní sílẹ̀ tìgbà ìjẹ́pẹ́ àmọye gbà lónà bá wọn àìmọ́ mọ̀ jàpọ̀ nínú ayé tí wọ́n lè tún gba ìpàdé ní àyà tí wọ́n fọwọ́ àti fọ́ọ̀lọ́ wà láàyè bẹ́ẹ̀ ni gbogbo rẹ̀ pátá àyọ̀bẹ̀ àyọ̀kọ̀ lé wọn nínú ọgbọ̀n láti ṣe àyà yé tó wọ́n fọwọ́ lóògbé tí wọ́n àyè ṣe ló tó wọ́n jẹ́ gbòtì àyè lóògbé tó wọ́n gbòtì àti wọn lọ bàbá àyè òkúta kí olórí rẹ tẹ́lẹ̀ kò ṣe ní àyè tẹ́lẹ̀ kò ṣe àyè wọ́n ìgbẹ́ ti ṣe bàbá tó ń dẹ́mi bàtàgbà sí ayé mi ní àmọ́ ìlọ́po àyè tó ń dẹ́mi bàtàgbà ní obìnrin bá tún náà sí ayé mi ní àmọ́ ìlọ́po àtún dẹ́mi bàtàgbà ní aṣọ ìwà bàtàgbà ní wọ́n aṣọ ìjọba àyè mi ní gbogbo ọ̀nà sí àyè dẹ́mi bàtàgbà ní obìnrin fún yà wá tún dá sí ayé mi sẹ àyè tó àti wà ní àmọ́ ìlọ́po ìgbà wo ló ti kọjá lọ ìkọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àyètọ́ àìsàn àjà fún ẹ̀ tó bẹ̀ jẹ́ kò ṣe àyọkọ́ bẹ̀ sí ní kó bá ti wà pátó lọ́rọ̀ nítorí ògùn àjẹ́lógún rẹ̀ lọ́pàá tó lẹ́gbàá àgbàdá sún ayé kí bẹ̀ sí kórè ayọ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta akọ́ wípé jẹ́ kí àwọn ènìyàn kó yìn ọ́ Ọlọ́run jẹ́ kí gbogbo ènìyàn kí ó yìn ọ́ nígbà náà ni ilẹ̀ yóò tó mọ mú ìbísí rẹ̀ wá Ọlọ́run wa fúnra rẹ̀ yóò sì pèsè fún wa yẹn ní pé kí ni nítorí ìyìn lógo àti ọlá rẹ̀ àti gbígbéga rẹ̀ Ọlọ́run ṣúre sínú ayé mi bùkún ayé mi ilẹ̀ ya kọ́ bẹ̀rẹ̀ sí mú bísí ayọ̀ tó ga tó tóbi tó lógo jùlọ wá fún mi ìwọ Ọlọ́run ti gbogbo agbára tó fi jọ lọ́rùn rẹ̀ ní orúkọ Jésù Kristi bóyá bẹ̀rẹ̀ sí ní bùsí ayé mi nítorí ògo àti ìlógo àti gbéga rẹ̀ ayérayé láti
láti ẹnu gbogbo ènìyàn bẹ̀rẹ̀ àtòrí èmi gangan Ọlọ́run ilẹ̀ kọ́bẹ̀sì mú ìbísí ayọ̀ tó ga tó lógo tuntun bí tó lè gbé wá fún mi ìwọ ti kára rẹ̀ bẹ̀rẹ̀ sí ní bùsí fún mi látòrí tèmi àti gbogbo agbára tó fi jọ́ lọ́run tó bẹ̀ tí ayọ̀ kò ní sí láti gbà orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ànítorí ìyìn lóko rẹ ànítorí ìgbéga rẹ sẹ Ọlọ́run tí gbogbo agbára tó fi jẹ Ọlọ́run rẹ ní orúkọ Jésù Kristi ya ilẹ̀ àkọ́bẹ̀sì mú bísí àtọ́ka tó lóko tuntun tó nílá jùlọ èyí tó lẹ́gbẹ́ tó lójú wọn tẹ́lẹ̀ pé lórí àkọ́bẹ̀sì mú abùmí sẹ ní orúkọ Jésù Kristi látòrí tí mo ti gbogbo agbára tó fi jẹ Ọlọ́run rẹ ya àníwọ̀ tí kàrà rẹ gẹ́gẹ́ ọ̀yà bẹ̀rẹ̀ sí ní pùsì mi lọ́pọ̀lọpọ̀ olùwàjútà jẹ́ wọn olùwàkíbọ̀ túbọ̀ rọ́ọ̀mù ṣe rúgbò lọ àìtètè wáyà kíbọ̀ túbọ̀ ṣiṣẹ́ bó ṣe lọ tó yà tí wá lọ àní ó gbé tó gbilẹ̀ ní orí bó ṣe gbilẹ̀ lọ olúwa àyè tí wá lọ gbogbo olóore tí wọ́n yà kọ́bẹ̀sì méjì fún wa bó ṣe bí lọ olúwa àyè gbogbo àti wá lọ orúkọ sọ̀rọ̀ ṣe àyè gbogbo orí ayọ̀ táyọ̀ bí ló yà kọ́bẹ̀sì mi lọ orúkọ ṣe àyè orúkọ tó ti gbogbo abájọ́ bí sọ lọ orúkọ ṣe àyè àyè kí wọ́n bẹ̀rẹ̀ sí gbé oríire ṣe ìtàkẹ́lẹ̀ ògbé ṣe ìtàkẹ́lẹ̀ sí lò àṣẹ ìgbésókè kiri ṣe nínú ìrìnàjò bàbá lóògùn tó ga jùlọ àyè àyè lóògùn tó ga tó lọ bàbá àyè ògbà ìwà pé bó ṣe gbé lọ àyè ṣe wá pé tí wọ́n ṣe fi lọ abájọ́ bí sọ lọ orúkọ Jésù bàbá yà sùúrù sọ ti gbọ́ abájọ́ bí sọ lọ àyítorí ògbà àṣìlógo rẹ àyítorí ìgbéga rẹ tẹ́ ti gbọ́ ọdún lọ àyílẹ́tìrì bí àtẹ́lẹ́tì gbogbo ní olúwa àyíwá sùúrù sọ ìbáwọ́sá àyílẹ́kọ́ ẹ̀sìn mú òfìsì àtọ́ka tó lùfẹ́ ẹ̀yà sùúrù fún àbùkù àyíbáwọ́sá àyíkọ́bẹ̀ tí olúwo ẹ̀ṣin kọ́bẹ̀ tí ti gbọ́ abájọ́ bí sọ lórúkọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi gbọ́ eléyìí ó ní jẹ́ kí àwọn èèyàn kó yíyan yẹ́nì pé kí ni mo gbọ́dọ̀ fi àyè sílẹ̀ fún àwọn èèyàn láti yin Ọlọ́run mo gbọ́dọ̀ fàyè gba àwọn ènìyàn láti yin Ọlọ́run bẹ́ẹ̀ ni Ọlọ́run náà gbọ́dọ̀ sí kí ni ọ gbọ́dọ̀ fàyè sílẹ̀ fún àwọn èèyàn láti yin òun Ọlọ́run láti pàṣẹ mi ṣùgbọ́n tọ́lọ́wọ́ bá fi àyè sílẹ̀ fún àwọn èèyàn láti yin Ọlọ́run láti pàṣẹ mi èmi gẹ́gẹ́ fúnra mi mo gbọ́dọ̀ fàyè gba àwọn èèyàn láti yin Ọlọ́run ìdí tó jẹ́ pé àdúrà yìí kò lè wúlò fún ọ níwọ̀n àwọn tó bá jẹ́ pé kí ni gbogbo àdúrà tó ń gbà yẹn láti mọ́ fi bùgà ní sí àwọn kan ìdí tó jẹ́ pé àdúrà yìí kò lè wúlò fún tó pé o lè rí èsì rẹ̀ níwọ̀n bá tó jẹ́ pé kí ni àyè láti mọ́ fi pa àwọn mìíràn lójú ni tí èsì pé láti fi mú kí àwọn mìíràn kún lè kún fún ẹ láti mọ yẹn lógo kò ní ìdíkọ̀ wọlé gbàdúrà yìí sọ̀rọ̀ dájú pé fún ògùn àti ìlógo Ọlọ́run ni láti mú ayọ̀kọ́ ayé àwọn mìíràn láti mú kí àwọn mìíràn káwọn ẹ̀kọ́ mú ti ẹni tí wọ́n mú fi inú dídùn àtàráyà tó ga jùlọ yìí Ọlọ́run lógo gbọ́ mi ìwọ ló ní àdúrà yìí nítorí pé kí ni Ọlọ́run ló ní ògo àti yìn gbọ́ ó ṣe ṣe bóyá àmúyẹ àwọn ènìyàn tí wọ́n ti gàn ọ́ tí wọ́n ti yẹ̀yẹ́ rẹ̀ tí wọ́n ti pọ́n ọ lójú ní gbogbo àkókò ìnira rẹ̀ wọ́n ọ̀ kìí ṣe wọlé ní àkọ́kọ́ kìí ṣe wọlé ní kẹ́yìn èmi gan tó ń wò yìí èyí tí wọ́n ṣe fún mi kò kéré gidi gan ṣé wọ́n sọ fún ọ pé àwọn òbí tó bàjá kò níbi kankan tí lọ kò ní ṣe rere kankan aṣọ jẹ́ kìí sáà ní tí wọ́n ti sọ bẹ́ẹ̀ fún ọ rí so nítorí burú jùlọ pété mi ti fojú mi rí gbogbo ẹ̀kọ́ lèèyàn lè mọ̀ sọ kì í tún sára ta àwọn ará ilé tó jẹ́ ìjẹ̀bi gangan tó ní o àmọ́ ìtàn ọgbọ́n sọ àdìsẹ́ kò sí gbogbo ọdún tí wọ́n gbé wá báyìí wọ́n mọ̀ sa gbogbo ọ̀nà wọ́n tún mọ̀ já mi wálé ni àánú ni mo fi débi tí mo dé lónìí o tọ́ba tí mo bá ní agbára yẹn mo fi ṣàwàdà ara tí mo sọ pé agbára yẹn mo fi ṣàwàdà kò sẹ́ni tí wọ́n fẹ́ kéèyàn dìde àgàgà sórí àwọn tí wọ́n ti wà lókè púpọ̀ nínú wọn àgàgà àwọn tí wọ́n sún mẹ́ni lójó kí n sọ fún wípé lójó kí mo fìdí lè múlẹ̀ fún wípé òótọ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ táwọn Yorùbá sọ wípé sọ bí ikú ilé ọba pani tìjọ ọba ọ̀tọ̀ ò lè pani àwọn ará ilé yẹn gangan ni wọ́n mọ gbógun sí yẹn kì í sára ta so àwọn ará ilé yẹn ni wọ́n lọ́mọ fáìn lára ta lọ́wọ́ so ètò jẹ́ gbogbo mo béèrè fún agbára tẹ́ mi lọ́kọ̀ tó lọ so tí ẹ bá jẹ́ pé nítorí wípé àwọn kan tó ṣe kiri fún mi nígbà tí ẹ náà bá ní ìbílẹ̀ nílò gbẹ̀tàn àwọn máa jẹ́ kó di mímọ́ máa ṣe gbúrúgbúrú méje àmẹ́fà ní ìlọ́pojú tí wọ́n ṣe fún ọ mọ́ wùlẹ̀ dára láàmú láti gbàdúrà yìí àdúrà kìí ṣe títí ẹ nítorí pé Ọlọ́run yóò gbàdúrà yìí nítorí ògo àti ìlógo rẹ ni yóò ṣe ohun gbogbo tí ó tọ́ àti tó yẹ fún ọ láti mọ orúkọ láti mọ ṣe rere nítorí nǹkan kan ni láti jẹ́ pé kí gbogbo kókó lè mọ jẹ́ tèrè láti pé kí àwọn kan kọ́ wọn nípò lè yin Ọlọ́run lógo nípasẹ̀ rẹ ni tó bá yọ gbàdúrà tí ó bá ṣe wáyọ náà ó kù sí ọwọ́ lọ́wọ́ láti mọ gbà fèmí nítorí pé ó yé mi dáadáa orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run kìí ṣe fún mi bẹ́ẹ̀ ni kìí ṣe fún ènìyàn ṣùgbọ́n fún ògo àti ìyìn lógo rẹ
àní fún gbígbé gàárẹ̀ sí ní gbogbo ọ̀nà láti pàṣẹ títí mi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwọ́n mo ti pàṣẹ mi yorùkọ lógo ó yá sóòrè fún mi fi ìdí òtún àtúndọ̀rọ̀ rẹ gbọ́lẹ̀ ní ayé mi ó yá ilẹ̀ kọ́bẹ̀sì mú àsunkún ayọ̀ àti bìsí àyè tó ga tó lógo tó nílá jùlọ wá fún mi sẹ́ ìṣeré kọ́bẹ̀sì jẹ́ tèmi ìwọ́ ti kẹrẹ́ yá pùsì fún mi yá sóòrè ayé mi pọ̀ káyọ̀ bọ́bá ní gbogbo ọ̀nà pẹ̀lú ayọ̀ àtàfà tẹ̀mí gógó ya kí bẹ̀rẹ̀ sí ní ṣeré ìtẹ́nikẹ́ni ò ṣe kí bẹ̀rẹ̀ sí lógo ìtẹ́nikẹ́ni ò lórí kí bẹ̀rẹ̀ sí ní àṣírí tó ga tó lógo jùlọ ìtẹ́nikẹ́ni ò ṣeré àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ọlọ́run ayérayé Jésù Kristi àríwó olórúkọ àgbèrè yànnà àríkè ṣe fún mi pé o ti gbé fóògùn àti lógo rẹ àríkè ṣe fún mi pé o ti fóògùn àti lógo rẹ ó yà ti gbogbo agbára tó fi jọ lọ́run ọlọ́run ayé ó yà súrè sùn ayé mi sẹ́ ó yà súrè sùn ayé mi sẹ́ ó yà ilẹ̀ àríkọ́bẹ̀sì mú òbí sẹ́ àìtọ́ka tó lógo tó tóbi jọ tó lẹ́gbẹ́ tó lòdì wà fún mi sẹ́ ní gbogbo ọ̀nà tí gbogbo agbára tó fi jọ lọ́run rẹ àìjẹ́sùn pé ti gbogbo agbára àwọn àti àtọ́wà ní kàwọ́ rẹ ilẹ̀ kọ́bẹ̀sì mú òbí sẹ́ àìtọ́ka tó lógo tó ga tó lẹ́gbẹ́ tó lòdì wà fún mi sẹ́ yóò ọ̀rẹ́ tó ṣe bẹ́ẹ̀ Jésù fẹ́ àìkébẹ̀ sí ṣòro lójú bó ṣe lọ àìkébẹ̀ sí lóko bó ṣe lọ àìkébẹ̀ sí gbàgbé àti mọ̀fọ́ lóko bó ṣe lọ àìyé mi àkọ́bẹ̀ tó kún fún ìyàwó tó ga tó tóbi jọ ògo tẹ́lifíkẹ́ni olórí àkébẹ̀ sí lọ orí tẹ́lifíkẹ́ni òṣèré kébẹ̀ sí ṣẹlẹ̀ àṣẹ tẹ́lifíkẹ́ni òṣèré kébẹ̀ sí pẹ̀lú ògo tó ga tó tóbi jọ tẹ́lifíkẹ́ni olórí wọn ìjẹ́pẹ́ àmọ́yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àìnípa ti tèmi àìníwọ́ gbà yín padà ní láti mọ yìnyín ológo láti mọ gbórúkọ rẹ̀ láti mọ fọwọ́ ìgbòho forúkọ rẹ̀ àìnípa lómi sẹ́ olúwa àyẹ̀súrèsú ayé mi àyẹ̀súrèsú ayé mi àyẹ̀túbọ̀ tí kẹ́rẹ́ ayé wa pèsè ayé mi sẹ́ ilẹ̀ àkọ́bẹ̀sì bú òbísí àjáde wa fún lọ́pọ̀lọpọ̀ èyí tó tóbi tó ká tó lóko oṣù lọ ó yà ìṣẹ̀lẹ̀ àyè kótó bá jẹ́ tèmi jẹ́ tèmi ọ̀gbọ́n tó ká tó yà kótó bá jẹ́ tèmi lóko wa lóṣù lọ àyè kótó bá gbàdá tí mo ṣe lọ àyè orúkọ ojú oṣù pèsè ìgbẹ́ kótó bá jẹ́ tèmi lóṣù ogo tẹ́lifíkẹ́ni olóyè àkọ́tọ̀ wọ́n jílò fún apáta tí gbọ́ wájú àṣọ tẹ́lifíkẹ́ni oṣù bàbá ti ṣiṣẹ́ fún apáta àní ilé ayọ̀ tẹ́lifíkẹ́ni oṣù àkọ́bẹ̀ ti ṣiṣẹ́ fún apáta pẹ̀lú àwọn ogo tó ga jùlọ tó gbọ́ wájú bàbá àdìsúròsọ ayé mi ẹ̀yà súròsọ àti gbọ́ bàbá rẹ̀ jésù lọ́yà súròsọ ayé mi àní orúkọ jésù bàbá súròsọ ayé mi wá tó jọ lọ jésù bàbá tó bẹ̀rẹ̀ súròsọ ayé mi nítorí ogun àti lógo rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ọlọ́run agbára rẹ ni lọ bá mi débi tí mo dé kìí ṣe ọgbọ́n kìí ṣe màá tó yé mi ìdí mo tuntun tẹnumọ́ súrè sunu ayé mi túbọ̀ jẹ́ agbára fún mi àtàtìlẹ́yìn fún mi jàtí wà lọ ìtúrú ògo àti ìlógo rẹ ògo ní fọwọ́ ẹwọ́ ti ṣe yìí ọwọ́ ayé òun padà mo pàṣẹ ni èmi ò dábàá gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi gbogbo tí ń ṣe ògo mi gbogbo tí ń ṣe ìpín mi gbogbo tí ń ṣe láyé mi mo gbà padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ dá padà fún mi tẹ́ mọ́ ògo àwọn ará gbani tó yẹ kí wọ́n lò tí mo rí lónìí tí sara àwọn ogún mi mo gbà padà ẹ dá padà fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ìdíwọ́ àtàkù gbogbo ẹgbẹ́ dànù gbogbo ẹ̀yin tí ẹ̀tọ́ àti pé mi bẹ níkàwọ́ yín ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi nítorí pé ní ti tèmi àti fìdí rẹ̀ múlẹ̀ pé ilẹ̀ ọbẹ̀ sì mú bísí àwọn jáde wá fún mi tẹ́ bá kọ̀ láti dá gbogbo tí àrẹ́tọ́ ìpadà fún mi ìdààmú àti fòrò ìtọ́kọjá ẹ̀mí yín àti ayé yín lórí ọ̀rọ̀ ayé mi tẹ́ẹ̀mí ní ìsinmi títí tẹ́ẹ̀mí dá ìtọ́ ìpadà fún mi dá ó dé bá yín kì í ṣàbà gbọ́ dáadáa ọlọ́run ibi tí mo dé lónìí agbára rẹ ni ìrànlọ́wọ́ àtìlẹ́yìn rẹ ni wọ́n túbọ̀ jẹ́ agbára àti ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn fún mi ju tàtí wá lọ ọwọ́ àbúdá gbogbo àti pé ìjìrì bẹ́ẹ̀ ọwọ́ àyè òun padà gbogbo tí ń ṣe ògo mi ẹ̀tọ́ mi ìpè mi ìrìn ayé mi mo gbà padà ẹ̀dá padà fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ láìkọ́ ẹyọ kan gbogbo tí ń ṣe ògo àwọn ará ìgbà ẹni tí sara àwọn ogún mi ni mo gbà padà ẹ̀dá gbogbo padà fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo èyí tí ẹ̀tọ́ àti pé mi bẹ̀rẹ̀ kàwọ́ yìí tẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ẹ̀rí yọ̀ọ̀dà rẹ fún mi èyí dábàá mo pàṣẹ ni ó yà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ dá padà fún báyìí láì mú ní àkàrà ni ẹ̀yin tẹ́ bá pẹ̀lẹ́ lára gidi pé kò sí tọ́jọ́ àti ẹ̀yìn àti gbogbo agbára ìdààmú àti fòótọ́ ga kọjọ́ ọgbà àti mọ̀tò yà kó bẹ̀ sí dé báyìí lórí ọ̀rọ̀ ayé mi títí tẹ́fì dá gbogbo ẹ̀tọ́ mi padà fún mi kì í ṣe tó fi ti kú ṣùgbọ́n títí tẹ́fì dá gbogbo ẹ̀tọ́ mi padà fún mi ẹ gbọ́dọ̀ ní ìsinmi àti ìfọkànbalẹ̀ àyà lórí ọ̀rọ̀ ayé mi mọ́ orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi
ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ àìtítí débi tí mo dé lónìí agbára rẹ ni àìtítóbi rẹ ni ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn ni àìgbogbo ìṣòrere mi àìgbogbo gbéga àbí gbogbo aṣọ títí débi tí mo dé lónìí ìwọ ni o àìníkìṣòro mìíràn àìní tí ó ṣàṣọ àìwọ náà ló sùn mọ́ jẹ́ síbẹ̀ ìdí mo sọ pé àìníṣẹ́ bàbá àtúbọ̀ jẹ́ agbára àti àtìlẹ́yìn fún mi ṣe rọ àtúbọ̀ jẹ́ ìrànlọ́wọ́ fún mi jẹ́ mi rọ àní àtúbọ̀ mo gbòòrò tí mo ṣe mo rọ òkú ní forúkọ ẹni wọ́n ti ṣe yé ìtọ́pẹ́ pẹ̀lú agbára ni èmi ó tún mọ̀ tàbí ìtayọ èmi ó tún mọ̀ ṣe bó ṣe rẹ àìní ó tún mọ̀ olóògbé gbàgbé òtún gbàgbé olúwa ògbó ní forúkọ rẹ ìdí ìbò àti pariwo báyìí mo pa ní àṣẹ mi ò dábàá o ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi èmi ò dábàá mo pàṣẹ ni ó yá gbogbo tí ṣe ògùn mi àìgbó tí ṣe ìtọ́ mi àìgbó tí ṣe ìpè mi àìgbó tí ṣe oríire mi wáta ní orúkọ Jésù mo gbàgbó rẹ padà tèrètèrè àìlókò Jésù mo gbàgbé padà tèrètèrè ẹgbẹ́ bá mo gbàgbé padà tèrètèrè gbogbo tí ṣe ògùn àwọn ará ìgbani ètí ṣe àwọn ògùn mi ni àìlókò rẹ mi ni àìgbó gbàgbé padà ní orúkọ Jésù ẹ̀dá padà fún mi tèrètèrè ẹ̀ gbogbo tí ṣe ìjìwọ́ àìgbó tí ṣe ìjẹrẹ gbèsè tako ẹgbẹ́ rẹ dànù àìgbó tí ṣe ìjìwọ́ ìjẹrẹ tako bọ́ pàṣẹ ní ẹgbẹ́ rẹ dànù ní orúkọ Jésù sọ̀rọ̀ ẹsẹ̀ àìgbó gbogbo ẹ̀tọ́ àtògbà àti pé padà tèrètèrè ẹ̀gbọ́ yọkọ gbogbo ẹ̀kọ́ àti tèrètèrè orúkọ Jésù ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi sẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀tọ́ mi àti pé mi bẹ̀ ní kàwọ́ yẹn náà àyíntẹ́ kọ̀ tẹ́ ní ẹ̀ṣin láti dá padà fún mi ọ̀yà àdáta kó lè mi pàṣẹ ní ọ̀dọ̀ dábàá ẹ̀bẹ̀ ìdágbé padà fún mi tèrètèrè àní orúkọ Jésù bọ́ pàṣẹ ní o àyíntẹ́ dábàá ẹ̀bẹ̀ ìdágbé padà tẹ́ bá bẹ̀rẹ̀ dára gidi ẹni ẹ̀kọ́ àyíntẹ́ láti dá padà fún mi ọ̀yà ìfòrò àti dààmú àti yọ nínú àtọ́ gàtí tóbi jọ àyíntẹ́ ayé yẹn lọ kẹ́ ẹ́ ṣe fún ti kú àyíntẹ́ tẹ́ ìdágbé ẹ̀tẹ́ ọkọ mi padà ọ̀yà dára kó sọ ọ̀yà kó bẹ̀ sí tẹ́ báyé ní báyìí àyíkọ́ bẹ̀ sí tẹ́ báyé ní báyìí àyíntẹ́ ọ̀rọ̀ ayé mi àyíkẹ́ bẹ̀ sí ní ìsinmi mọ́ àyíkẹ́ bẹ̀ sí ní ìfọkànbalẹ̀ ọkàn mọ́ àyíntẹ́ ìdágbé ó ti tẹ́ tọ́ padà fún mi tèrètèrè lórúkọ Jésù mọ́ padà ṣe ọ̀yà àyíkọ́ tí ṣe ògùn mi àyíkọ́ tí ṣe pé mi àyíkọ́ tí ṣe ayé mi àyíkọ́ tí ṣe tọ́ pátá àyíkọ́ padà ní orúkọ Jésù rọ̀ sí ọ̀yà gbogbo òjìwọ́ ìdènà pátá ẹgbìnà dànù gbogbo ọ̀tá gbogbo ọ̀tá ẹgbìnà dànù àyíkọ́ òjìwọ́ ìdènà ta gbogbo ẹgbìnà àṣẹ ní kí sábà ní orúkọ Jésù rọ̀ nítorí pé mi ò ṣe dádúró láti mọ ṣeré mọ́ èmi ò ṣe dádúró láti mọ olóògùn mọ́ àìnínú ayọ̀ àlàáfíà tẹ̀mígbà àti tóra gbọ́lágbà àti lọ́wọ́ àti lọ́rùn àìníbẹ̀rẹ̀ sí ní pọ̀ sí ní ṣòro àìníbọ̀ gbàgbọ́ ètò àtògbò padà tẹ mọ́ ògọ́ àwọn ará ìgbàdì tí sára owó gómìnà mọ́ gbàgbọ́ àti tẹ́lẹ̀ gbọ́ sí ìdílé fún nínú ayọ̀ tàbí àtẹ̀mígbà àti tóra àti gbára ṣe lọ́rùn rẹ̀ láì mú ní àfẹ́dáde bẹ́ẹ̀ ni orí kò yí máa gbogbo ó ti jẹ́ ọlọ́run aláyé agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta gbogbo ẹ̀yà ń gèrè oníṣẹ́ oníròyìn ayọ̀ mi èmi ò dábàá èmi pàṣẹ ni nítorí pé kí ni Ọlọ́run gbé yín kalẹ̀ láti mọ jíṣẹ́ fún mi ni láti mọ ara yín níṣẹ́ ni ya iṣẹ́ ayọ̀ mi dà ẹ̀bẹ̀ sì jẹ́ fún báyìí mo pàṣẹ gbogbo ibikíbi tí àwọn ètò àti pè mí wá ẹ kọjá lọ síbẹ̀ ẹ lọ bá gbogbo ẹjọ́ wá fún mi ògo ayé mi ya kó túbọ̀ bóyọ bó ṣe bóyọ lọ kó sì mọ farahàn bó ṣe farahàn pẹ̀lú ògo tuntun ní ojoojúmọ́ gẹ́gẹ́ bí ọjọ́ àtòrùn ṣe ń búyọ tí wọ́n farahàn ní ọ̀tún tuntun ní ojoojúmọ́ tí kò sí ìdíwọ́ àti ìnira kankan fún wọn bẹ́ẹ̀ ni gbogbo tí ṣe ọ̀run ògo àti ṣeré ayọ̀ tó kàtó kó tó bọ̀ ṣe fún pápátá ìgbó ti ṣe fún mi lọ ìṣeré àtọ́lógo tó kàtó kó tó ṣe tèmi ògo tẹ́nikẹ́ni orílẹ̀ nínú rárá mi orí tẹ́nikẹ́ni ò gbéṣe nínú rárá mi àṣọ tẹ́nikẹ́ni ò ṣe nínú rárá mi ànífẹ́ mi gbogbo ẹ̀ pẹ̀lú rọrùn kọ́bẹ̀ ti díje kọ́bẹ̀ ti dín òfin nípa agbára àti àṣẹ lọ́rùn àlàyé bẹ́ẹ̀ ni èrè ayọ̀ mi kó tó bọ̀ lógo ju bó ṣe lógo lọ pátápátá nígun mẹ́rin àgbàlá ayé kí n wá jẹ tí gbogbo ẹ̀mọ̀ sí kíni tí ọmọ ti pàṣẹ lẹ́yìn orúkọ Jésù lẹ́mẹ́ta àdúrà àjà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ lọ́dọ̀ mi gbogbo ẹ̀yà ń kẹ́ lórí sọ̀rọ̀ lórí ayọ̀ mi èmi pàṣẹ mi ò dára bá àìnítorí wípé kiri Ọlọ́run ti gbé yín kalẹ̀ àìláti mọ jíṣẹ́ mi fún mi àìtẹ̀bí láti bọ̀ ọ̀rọ̀ jíṣẹ́ àìtẹ̀bí láti mọ jíṣẹ́ mi fún mi ní orúkọ Jésù mo pàṣẹ fún yín ọ̀yà ẹ̀kọjá lọ sí gbogbo kébi táwọn ètò àti pé mi wá sí ẹ lọ́wọ́ gba gbogbo ìjọba fún mi ní orúkọ Jésù Kristi àní ẹ̀kọjá lọ sí gbogbo táwọn ètò àti pé mi wá sí ní orúkọ Jésù lọ́wọ́ gba gbogbo ìjọba fún mi ní orúkọ Jésù àmọ́ gbogbo ìjọba fún mi láti mọ kó lè mi lọ́wọ́ sí àkógbò ìjọba láti mọ kó lè mi lọ́wọ́ ọ̀yà ògùn ayé mi àkótó wọ̀ bóyá bó ṣe bóyá sí àyòkù ayé mi kó tó bọ̀ ọ̀rọ̀ bó ṣe rán lọ àìpẹ̀lú ògo tuntun àìpẹ̀lú agbára àti àṣọ lọ́wọ́ rẹ̀ àìgẹ́gẹ́ bí ọjọ́ ṣèjọ tó òun náà ṣe yọ pẹ̀lú àṣìdágbára náà yóò tún náà tó lójoojúmọ́ àìpẹ̀lú ògo tí kò sí ìlú àti ìlànà fún mi ọ̀yà ògo ayé mi àìṣeré ayé mi àkọ́kọ́ kò tó tó buyọ àìní ọ̀tún pẹ̀lú ògo tó pẹ̀lú agbára àti àṣọ lọ́wọ́ láì múra ìdíwọ́ kan dáadé sẹ́ bẹ́ẹ̀ ni àìṣeré ẹ̀ kó tó bọ̀ jẹ́jẹ́ nípa àtàdé gbogbo náà àìní oṣù àṣọ ọjọ́ mi náà wọlé gbogbo ní gbogbo náà ayé mi kó tó bá fọ́ togotogo àìṣe àṣọ àìmọ́ tẹ̀mí wá fọ́ togotogo ní gbogbo ní bàbá àti àṣọ gbòjì náà àìní ẹ̀rí ayé mi kó tó kún ògo tó ká ti tóbi tó dé ẹgbẹ́ tó lójú wọn sẹ́ ní orúkọ ti Jésù Kristi àìní gbogbo ọ̀nà ìrẹ́ kó tó bọ̀ jẹ́jẹ́ tèmi ẹ̀ gbogbo orí ayọ̀ tó tó yà kó lè tèmi náà ní orúkọ Jésù mo pàṣẹ ìmọ̀ dáwà gbogbo ẹ̀yà ń gẹ̀lú sẹ́yìn ní orí ayọ̀ mi ẹ̀bẹ̀ kábílà ti mọ̀ jẹ́ mi fún mi ẹ̀bẹ̀ kábílà ti mọ̀ jẹ́ mi fún mi àyẹ̀ kábílà bẹ̀ jésù àbí ní gbogbo rẹ̀ àṣẹ ni kì í sábà ní orúkọ kábílà ti mọ̀ jẹ́ mi fún mi ní orúkọ Jésù ọ̀rọ̀ sí ayé mi kọ́tà kú agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta
ẹni tẹ́ ń ṣe kankan mi ṣùgbọ́n kan tó kèmí ni wípé nítorí pé ẹ kọ̀ láti jáwọ́ nínú ibi ṣíṣe ẹ gbọ́ èmi ò sọ pé tipá tí kò kẹ́ jáwọ́ nínú rẹ̀ nítorí pé Ọlọ́run fúnra rẹ̀ ní sọ wípé kí ni ìtọ́ba wo kálukú ní kálukú yẹn ẹ̀yin ti yan ibi ti yín Ọlọ́run sọ pé òun gbà wá nímọ̀ràn ká yan ire ṣùgbọ́n ẹ̀yin kọ́ ẹ̀ ní ẹ̀yàn ire mìíràn fi dá ẹ lójú pé nínú àwọn tẹ́lẹ̀mọ́ fogun jà tẹ́lẹ̀mọ́ yọ lẹ́nu èmi ò sí nínú rẹ̀ nítorí pé tí Ọlọ́run lèmi ṣe tí Jésù lèmi ṣe àti fi agbára àti àṣẹ fún mi láti mú fàtí láti mú fàlú rẹ̀ ẹnikẹ́ni tó gbọ́dọ̀ yọ lẹ́nu kẹ́ni tó bá yọ lẹ́nu àrùn dájọ́ ara rẹ̀ á sì di gidi dànù ìdí mo ti padà ṣe ìparun òjijì ya kó dé báyé àti ẹ̀yin àtagbára àti ilé àtúnṣe àti gbogbo ìjọba àti ìgbìmọ̀ yà àti pẹ́pẹ́ ipa gbogbo orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹni yòówù kó wù kẹ́ jẹ́ kankan mi ibi yòówù kó wù kẹ́ wà kankan mi Paul ẹ̀ sì jẹ́ kankan mi ṣùgbọ́n wà ní mo pàdé àṣẹ ní orúkọ Jésù Kristi àti ẹ̀yà àti ilé àtúnṣe àti gbogbo agbára ayé pátá gbogbo yẹ ẹrù dànù ìjọba àti fìdí rẹ̀ múlẹ̀ ní pàtì mi wípé kí ni àyẹ̀ ní kẹ́yọ̀ gbọ́dọ̀ yọ mílíọ̀nù mọ́ ẹ̀kọ́ gbọ́dọ̀ ní mílíọ̀nù mọ́ àti fi agbára àti àṣẹ fún mi àyẹ̀ láti mọ fàtí láti mọ fà lónìí àyẹ̀ láti mọ jẹ láti mọ tó ìjọba nípa agbára àti àṣẹ Ọlọ́run àlàyé ni ó àyẹ̀ mi ò sí tẹ́lẹ̀ mọ yọ lọ́dún mọ́ ìjọba ọlọ́sà ti rán padà ní iye kan àyẹ̀ nípa ẹ̀yẹ Jésù Kristi lábàlá tó náà kàwé ni ẹ̀yin wọlé apẹ̀lẹ̀ ayé lẹ́nu náà àìtẹ́sọ́pá ìlú ronú padà èmi ò mú ti padà ti ronú padà nítorí Pọ́ọ̀lù gbogbo fúnra rẹ̀ ó fi lélẹ̀ pé ikú ni iye ní káàkó yẹn tó bá òtún bọ́ wà ní láti yẹn ìjọba yìí kọ́ láti yẹn ire ẹ̀yìn kọ́ láti yẹn iye àyíkó ìjọba tó pa àṣẹ mi ọ̀dọ́ lábàá lóru oṣù ẹ̀rù dà lóṣù ṣe ẹni yòó kò wùkọ́ yà àyíkó kọ́ láti jáwọ́ nínú omi mo bẹ́ẹ̀ kọ́ láti jáwọ́ nínú ìwà búburú ni ó àyí láti pọ̀jọ́ yọ̀dọ̀ àbí nínú afáyọ̀ àbí okòó nǹkan ṣe tèmi èmi pàṣẹ ìmọ̀ dábàá yà ẹ̀rù dànù àti ilé àtúnṣe àti gbogbo àlẹ́ ẹ̀rù dànù ẹni yòó kò wùkọ́ ẹ̀jẹ̀ láti àkókò ìlọ ìparun òjúṣe yà kó dé báyìí àti àtúnṣe àti gbogbo agbára yẹn pátá àti láti gbìmọ̀ àti gbogbo àfọwọ́sowọ́pọ̀ yẹn ẹni pàdé tó yà kó dé báyìí àṣẹ ìdí sábà ní orúkọ Jésù àdéhùn rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run agbára àṣẹ ìjọba rẹ̀ àti tóbi rẹ̀ àtúbọ̀ sọ̀rọ̀ ìbò sọ̀kà lọ àtúbọ̀ jẹ́rìí wàláyé bó ṣe jẹ́rìí wàláyé rẹ̀ nínú ayé ẹni kọ̀ọ̀kan wájú bó ṣe àtàwọn àtàwọn àyàtọ̀ tó mọ̀ gbà tó mọ̀ wá òkò yìí kó tó mọ̀ jẹ́ ìbò jẹ́rìí kó tó mọ̀ jẹ́ tìrẹ̀ bó jẹ́ tìrẹ̀ lọ ayé gbogbo wọ́n tó mọ̀ rí ẹwà àtògùn rẹ̀ nínú ayé wájú bó ń ṣe rí lọ láti ẹ̀wà lọ àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àìní ìwọ ni àwọn afẹ́ mọ́tò nígbà gbogbo wọ́n ti fara hàn wọ́n ti fara hàn wọ́n ti mọ fara hàn wá àìní ní ọ̀tún ju náà jẹ́ wọ́n á tún mọ títọ́ agbára hàn láàrin wọn bó ṣe fẹ́ lọ á tún mọ jẹ́ àgbà bó ṣe agbára á tún mọ kọ́ á tún mọ tọ́ á tún mọ dáhìn á tún mọ di fẹ́ iṣẹ́ wa lérò bó ṣe fẹ́ lọ á tún mọ sóòrò tó ayé bó ṣe fẹ́ á tún mọ fipá ìkọ́ bó ṣe ọwọ́ tó agbára á tún mọ fi dì wá bó tún mọ fi gbó ara ró ọwọ́ tó lórí àtàwọn á tún mọ fi gbé ara bó ṣe gbé ara lọ yóò orúkọ Jésù kò sí ayé ẹ̀rọ kó tó mọ kún fún àgbó ṣe kún fún àlọ́ àyíkó tó mọ kún fún àgbó ṣe kún àlọ́ àyíkó tó kún fún ògbó ṣe kún ẹ̀rí àyíkó tó mọ jẹ́jẹ́ nípa bó ṣe lọ àyíkó tó mọ lóko tó ga jù lọ bẹ́ẹ̀ ni àní gbogbo àgbáyé pátá àyíkó tó mọ ní ẹwà ògùn àti orin báyìí kọ̀ọ̀kan àní àtàwátàmà àti ọgbà tó ń wo àní àmbáyọ ní orúkọ Jésù wá sọ agbára àṣẹ kàṣà ni wọn láti mọ jẹ́ ìwà bó ṣe rí wọn láti mọ fọwọ́ bó ṣe fọwọ́ lọ àìní òjò bó ṣe fara àìní ọ̀tún lọ́la àgbà tó mọ fara ojú bó ṣe fara lọ ní ọ̀tún lójoojúmọ́ láti mọ jẹ́ ìdúrà láti mọ agbára ìfọwọ́ jẹ́ ká yé wa kó tó mọ kún fògbà àti olóògbé gbogbo àìní ọ̀rọ̀ láti mọ fún wa bó ṣe fọ láti mọ mú àmọ́ ìbùsùn láti mọ ṣe wá lóògbé bó ṣe kó gbòòrò tó mọ jẹ́ bó ti jẹ́ lọ́dún. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta gbogbo ògo àti ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ ayé rẹ̀ gba ọgbẹ́ àti mi fún dídára rẹ̀ sí mi lọ́pọ̀lọpọ̀ àdúrà rẹ̀ dọ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ògo ìyìn ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ ayé rẹ̀ bàbá gba ọgbẹ́ àti ìyìn fún títóbi rẹ̀ fún àánú àti ìrọ̀fẹ́ fún ọ̀nà àti rẹ̀ bàbá gba ọgbẹ́ àti ìyìn olú ọmọ ṣé o àrífọ́ àṣepẹ́ tó ga tó lògùn tó wọ́n tún ṣe ní ayé rẹ̀ àrífọ́ àwọn ọ̀run ṣe nínú gbogbo gbẹ̀gà tó wọ́n tún ṣe láì fún mi sẹ́ olú ọmọ ṣe ètò pé ọtún ayé mi gbòòrò oṣù dàtí wa lọ láti mọ̀ ṣe pápá jùlọ àní fún ilẹ̀ ẹ̀yìn tó bẹ̀rẹ̀ sí mú àsìkò ẹ̀yọ àti ṣe oríire láì wá fún mi sẹ́ ìyẹn pé èmi ọmọ gbòòrò lè ṣe oríire láìka kó ti wá bá ti fi hàn èmi ọmọ gbòòrò nínú ṣe lórí ilẹ̀ láìka kó láì padà ṣe rẹ̀ ògo ní forúkọ rẹ̀ èyí ní forúkọ rẹ̀ ètò pé àní lórí ilẹ̀ àyè kò tó sọ̀rọ̀ fún láti ṣe rere mọ́ àní lórí àyè kò tó rẹ̀ fún láti ṣe rere mọ́ ògo ìyọ́ láti pẹ́ ní forúkọ rẹ̀ àjọyọ̀ bàbá gba ọpẹ́ fún wa gba àyè olú àfọ agbára tìrẹ olú àjọyọ̀ tó ti àti wọlé ayé mi wọ́n sọ wípé ṣe àìmọ́ sọ wípé ṣe ṣíṣe ìlú ọmọ ìyọ́ tó bẹ́ẹ̀ láwọn kò ìlọ àìní ògo tẹ́kẹ́lẹ́ òróró nínú ọmọ orí tẹ́kẹ́lẹ́ ògbé ṣe àìní aṣọ tẹ́kẹ́lẹ́ òṣèlú àìfọ́ èmi ó di rọrùn fún láti mọ gbé ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà àtẹ̀gbẹ́gbẹ́ àti sùúrù àti ìdẹ́rẹ́ rẹ àti àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ rẹ òṣè àjọyọ̀ bàbá gba ọpẹ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah hallelujah ògo ní fún wa lókè ọ̀run ọba tó ṣòro ìṣúná ayé mi àti ẹ̀yin ìtọ́ sọ wá jẹ́ni tó ṣe kíni tó ń gbórí lẹ̀ ṣe rere
nítorí pé ti gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ní ilẹ̀ lájà kọ́kọ́ yìí lọ ju ìwòye àti àfojúsùn wa ọbẹ̀ sì mú bísí àjáde wá fún wa bẹ́ẹ̀ ni ọbẹ̀ sì mú àsùkò àjáde wá fún wa ògo ìtẹ́nikẹ́ni oríire nínú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa àti bẹ̀rẹ̀ sí ní ríro oríire tẹ́nikẹ́ni ṣe rí nínú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa àwa ti bẹ̀rẹ̀ sí ní ṣe àṣírí àti tẹ́nikẹ́ni òṣèré nínú rẹ̀ wa àwa bẹ̀rẹ̀ sí ní rí ṣe báyìí pẹ̀lú ògo tó ga tí ọ̀lẹ́gbẹ́ tí ò ní lójú wọn bẹ́ẹ̀ ni níbi tó ga tó lógo jùlọ àwa bẹ̀rẹ̀ sí ní fọwọ́ níbẹ̀ ògo ẹwà àti tóbi Ọlọ́run nínú ayé wa ọbẹ̀ sì ní búyọ̀tọ̀ àti wá lọ bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ àti lọ́rùn ọbẹ̀ sì jẹ́ ti ilé ọbẹ̀ sì fa ọ̀rọ̀ ẹwà àti wá lọ bẹ́ẹ̀ ni ó sì rí kò yí padà jíìnì tí ó jẹ́ pé gbogbogbò àti ìfìjẹ́tọ̀ yóò sì mọ̀ ìjẹ́tọ̀ náà láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. ìyẹn ẹ̀kan láàrin oṣù ìyẹn mẹ́ẹ̀ẹ́dógún oṣù ó ti kàn wá lára so jẹ́ ká palẹ̀ mọ́ láti yan Ọlọ́run nínú ọ̀sẹ̀ yìí náà ni mo pé òní ní 13 ọ̀la ní 14 tọ́lá bá jẹ́ 14 ó ti fi hàn pé kí ni ọ̀túnla ní 15 ìyẹn ọjọ́ kan láàrin oṣù so jẹ́ ká jọ padà láti yan Ọlọ́run gbọ́n tó wí jẹ́ kí àwọn èèyàn kó yìn ọ́ Ọlọ́run jẹ́ kí gbogbo èèyàn kó yìn ọ́ nígbà náà ni ilẹ̀ yóò tó mọ mú bìsí rẹ̀ wá yẹn pé nígbà tí èèyàn bá ń yìn Ọlọ́run nígbà yìí ni ire tó mọ ń pọ̀ sí ilẹ̀ tó mọ ń mú gbogbo tó lọ́ọ̀dá tó mọ kọjú sí àṣẹ lórí nítorí pé agbára Ọlọ́run ni gbọ́ ṣé ká jọ padà láti yan Ọlọ́run nínú ayọ̀ tó ga nínú gbàgbọ́ tó ga pẹ̀lú ìwà mímọ́ àti ìrẹ̀lẹ̀ orí àní 2025 yìí gbọ́ àwọn èèyàn wọ́n mọ yọ wò lóríṣiríṣi ọ̀nà ni nítorí pé kiri ògo tẹ́nikẹ́ni òrùlé nínú ọ̀ràn rẹ nínú ọ̀ràn mi kálukú wa abẹ́sì ní eré lónìí tantan ni so fọkànbalẹ̀ èmi ọmọ ipò lọ́wọ́ bóyá olówó lọ jùlọ ni ọ àbí ẹni tí kò ní ni o èmi ọmọ èmi ò sì fẹ́ mọ̀ yẹn ohun tó ṣe pàtàkì ni wípé kí ni ògo Ọlọ́run ẹwà Ọlọ́run àti tóbi Ọlọ́run ní ayé rẹ yẹn kọmọ bóyọ káyé gbogbo tí wọ́n fi ń gan yẹn kí wọ́n mọ̀ ń rí ìfigọ̀ mọ́ ṣùgbọ́n kí wọ́n mọ̀ ń rí ọ kí wọ́n sì mọ̀ fògbà àti ìfọ́lọ̀ nínú ayé rẹ wípé kí ni Ọlọ́run dá ọ láre ìtọ́jú ẹ̀mí lógún nìyẹn so fún ìdí yìí jìkájọ padà láti Ọlọ́run lógo kí ẹwà àti ògo Ọlọ́run kò tó lè bu ẹnu ayé rẹ gbogbo táyé fi ń gan yẹn ní ipò yóò kó ògo lè wà olówó ni ọlọ́lá ni ọlọ́rọ̀ dàbí aláìní kankan ni kí gbogbo ẹ̀kan yẹn kó lè padà jẹ ohun tí wọ́n fi gbóló àga nínú ayé rẹ fún ìrírí tó ga tó tóbi tó lógo jùlọ ní orúkọ Jésù yìí sì ti rí bẹ́ẹ̀ so jẹ́ ká jọ pàdé láti Ọlọ́run lógo lọ́pọ̀lọpọ̀ nínú ayọ̀ àtijọ́ má sì gbàgbé láti mú ìgbàgbọ́ rẹ dání àti ayọ̀ rẹ dání nítorí pé nínú rẹ lọ́tún gbé ìbùkún rẹ òmíràn tó dàbí rẹ pé ìjọba ọ̀run ìpadàbọ̀ Jésù Kristi kò jìnnà mọ́ kí ìsara mọ́ béèrè fún iná mi mímọ́ àtàgbára Ọlọ́run aláìsinmi àti láṣàrẹ láti mọ lè bọ́ sínú pápẹ́ sátánì àtàrí kérékèré mọ́ béèrè fún ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi láìsinmi àti láṣàrẹ ní ọ̀sán àti ní òru wọ́n mọ́ béèrè fún agbára àti ìtọ́jú àti kọ́ni Ọlọ́run alẹ́ nígbà gbogbo ní gbogbo tó bá ṣe mọ́ ti kọ́ náà wọ́n gbẹ̀yìn nínú gbogbo tó bá ṣe pàápàá nítorí pé kí ni sátánì àjọbọ òkùnkùn wọn kò sinmi láti mọ dọdẹ àti láti gbéyàn ṣubú láti múnà kúnyàn ìjọba Ọlọ́run èmi àti agbára ogun ọgbà tìmọ̀tẹ́ ẹnìkan nílò ìtí àfin kúnnà ìjọba Ọlọ́run yọ̀dá ìfún apábátá ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo títí láéláé mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo títí láéláé mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo títí láéláé
ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mẹ̀mí mímọ́ ìwọ tó ní gbogbo ògo àti awájà wà níbí àti gbogbo àti wọn gbọ́ àti wọn wà àpamọ́pọ̀ àti wọn ṣe gba ọgbẹ́ àti ẹ̀yìn fún agbára àti lẹ́mìí mẹ́rin tí wọ́n gbọ́ ẹnì kọ̀ọ̀kan wa ìtí ayé wa bẹ̀rẹ̀ sí ní fọ̀ nínú ògo títí lálẹ́ tí ó sì máa fọ̀ lóògùn nígbà gbogbo ọjọ́ gbogbo ìtí ayé wo ti ní wálé mọ́ lálẹ́ ìtẹ́ pé kì yóò sọ ohun kan tó tún lè tẹ́nì kankan padà sí àbí táwa bọ́ mọ́ láti mọ fọ̀ lóògùn láti mọ gbìlọ̀ lóògùn àti wọn ṣe gba ọgbẹ́ àti ẹ̀yìn ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ títí láàmú ìlànà gbórúkọ rẹ ga agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù oore ọ̀fẹ́ tí bàbá oore ọ̀fẹ́ tí ọmọ oore ọ̀fẹ́ tí ẹ̀mí mímọ́ oṣù rẹ fún wa ó bùkún wa ó gbé wa ró ó sọ̀rọ̀ láyọ̀ ó ṣàṣepẹ́ ìtọ́ka ní ayé wa ìjọba orúkọ ní bọ́sọ̀rọ̀ mú wa lọ́wọ́ nígbà gbogbo amọ̀tínú òkú kan bọ́ọ̀lù kan ni inú gbéga bọ́ọ̀lù gbéga inú ìṣòro bọ́ọ̀lù ṣe rere inú ẹ̀rẹ́rẹ́ tó ga jùlọ bọ́sùn rere gbogbo ayé ó sì mọ rí wa wọ́n mọ rí ẹwà tó gbọ́dọ̀ nínú ayé wa ní gbogbo ọ̀nà gbogbo ṣíṣe tẹ̀lé kọ̀ọ̀kan wa ọbẹ̀ sì ti wà lọ́wọ́ bẹ́ẹ̀ ni orí kò yí padà ìjọba ọ̀run àjọpàdé níbẹ̀ pẹ̀lú àjọtọ́ga àjọmọ̀ tí wọ́n yẹn olúwa lógo ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo hallelujah. Amen. 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 Amen.